ó ń gbé àṣà àti ìṣe wa lárugẹ ní gbogbo ọjọ́ ajé Monday aago 2 ìyẹn ní United Kingdom aago 3 ọ̀sán ní Nàìjíríà ó ń kọ́ni lọ́gbọ́n ó tún fúnni ní ìmọ̀ gidi ọmọ lójú Olódùmarè já wá sí Ìjẹ̀ṣà nílé ẹlẹ́nira tẹ́ka ìwọ lọ́lọ́run ọ̀hún á fi rán sọ̀rọ̀ tí ò ní sọ̀rọ̀ lẹ́ Larry Fash mo ní kájọ gbètò yẹn ètò yẹn tún ti dé nílẹ̀ lóko kájọgbọ́n takọtabo bó ti yá ọmọdé pẹ̀lú àgbà ọ̀rọ̀ sì ti máa tún lè yí o kájọgbọ́n pẹ̀lú ọmọ lójú Olódùmarè kájọgbọ́n ọ̀rọ̀ ìṣítí kájọgbọ́n ètò àsìkò tó ń gbọ́ ní lọ́gán rí kájọgbọ́n lórí My Sweet FM 97.5 kájọgbọ́n gbọ́ ní lọ́gbọ́n kájọgbọ́n ó ń gbé àṣà àti ìṣe wa lárugẹ ní gbogbo ọjọ́ ajé Monday aago 2 ìyẹn ní United Kingdom aago 3 ọ̀sán ní Nàìjíríà ó ń kọ́ni lọ́gbọ́n ó tún fúnni ní ìmọ̀ gidi ọmọ lójú Olódùmarè já wá sí Ìjẹ̀ṣà nílé ẹlẹ́nira tẹ́ka ìwọ lọ́lọ́run ọ̀hún á fi rán sọ̀rọ̀ tí ò ní sọ̀rọ̀ lẹ́ Larry Fash mo ní kájọ gbètò yẹn ọmọ pẹ́ wá mọ́ ọmọ ìwà màmá lókè ẹ̀wọ̀n gbọ̀gbẹ́. Àìkọ̀pẹ́ ṣàlàwà ọmọdé ò tẹ́lágbà ìdílé kọrin ìwọlé kọrin yìí fún bàbá wa. ọmọ pẹ́ wá mọ́ mú ìwà Bàbá lókè ẹ̀wọ̀n gbọ̀gbẹ́. Àìkọ̀pẹ́ ṣàlàwà ọmọdé ò tẹ́lágbà ìdílé kọrin ìwọlé kọrin. Gbéga Ọlọ́run gíga ló ń gbé níga ló ń gbé bí gíga bàbá ọba tó dá wa sí iṣẹ́ Janet ló yẹ wá sí. ẹ̀yin lẹ́ẹ̀kan sí ọlọ́pẹ́ lọ́pẹ́ yẹ bàbá èmi yìí bàbá mo yí bàbá ọ̀rẹ́ bàbá fún ọ bàbá tó dá wa sí. ẹ kú lé làákàrà alẹ́ ẹ̀rìn wàhálà kéré ọ̀nà ṣèbí tó bá tójọ́ 2 mẹ́ta báyìí tá a ti rẹ ni náà gbẹ̀yìn ẹ̀kọ́ àti náà làákérà wa. mo kó ń lé mo kálejò mo kí lọ́mọdé mo kí lágbàlagbà mo kó yunú mo káṣẹ́ẹ̀tì torí wípé dídé báyìí náà léwé adé mo tún dídé bí ìṣèmí náà ni ọmọ lójú Olódùmarè yín rèé. èdè lọ́jọ́ 10 nínú oṣù kẹrin ọdún 2017. mo kí yín lẹ́ṣọ̀ mo kí yín tológun. mo wà láyé. Ọlọ́run lọ́ba mi ìgbà ṣọ́ wa láti ìjẹ́jọ́. níwọ̀n ìgbà tí mo bá bẹ̀. ó tún ṣọ́ wa dọ́jọ́ ìní pẹ̀láyọ̀ àti tàlàfíà. àwọn ọ̀run sọ̀rọ̀ ògo rẹ̀.
lórúkọ gbogbo àwọn aláṣẹ iléeṣẹ́ My Sweet 97.5 FM èyí tó kalẹ̀ sílùú London. Ìyìn ló yẹ lé rẹ̀. Lórúkọ gbogbo àwọn aláṣẹ. Ògo ni forúkọ rẹ̀. Lórúkọ àwọn ẹnjìníà. Yíwá o. Lórúkọ àwọn lọ́wọ́ bọ́tìnì wa. Òun náà ni èmi ọmọ yẹn ọmọ lójú lódùmarè tí mo tún kí yín káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ ìṣítí. Aago 3 ló kọjá ìṣẹ́jú 14 nílùú tèmi wà bí mi ò mọ tọ̀dọ̀ yín lọ́hùn. A tún rọjò tèníyà àti tàlàáfíà ògo fọ́lọ́run bá mi èdò ọba mi àrí ìró àlà ọba mi ajípọ̀jọ́ kúdà ọba tí ń jẹ́ kó yẹ ni oyígìyìgì mi ọba èdò apá ńlá tó ṣàyíró ọba tó lè pa tẹ́nìkan ò lè jí ọba tó lè jí tẹ́nìkan ò lè pa. Ìwọ ni mo fògo fún lọ́jọ́ tòní. N ò róhun fáyọ̀ bí ò ṣọpẹ́. Àwa ìbálẹ́gbẹ̀rún à kò tó yìn ọ́ lógo. Lẹ́yìn ká júbà lọ́wọ́ bá mi èdò ọba tí ń jẹ́ kó ṣeé ṣe jẹ́ ń forin kí n fi yin Ọlọ́run ọba mi èdò àlógo náà bí mo ṣe máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀. Gbogbo yín pátápátá ni mo kí mi ò lódì ẹnìkọ̀ọ̀kan, mo kí yín tẹ̀ṣọ̀ mo kí yín tológun gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Gbogbo yín pátápátá ni mo kí ẹ káàbọ̀ sórí ètò tòní. Pẹ́pẹ́ ya ó gbọmọgbọ̀n nǹkan ò gbé nǹkan nù ẹni kí ni mo sọ àbí kẹfìdílé nǹkan kájọ gbádùn ètò tòní. Àsìkò tó Ọlọ́run mi dà o ògbèrè níjà kẹrù kóbó níjà o gbanigbani tí à ń sáyà bá mi dà àwẹ̀rí ọmọ dákè òbítí báramúbáramù olórúkọ ẹgbàágbèje ni o Jèhófà nísì ọba tó lọ kọrin kése ni òní ọmọ kìnnìún yóò máa ṣaláìní o bẹ́ẹ̀ni ṣébi a sì máa pa wọ́n gidigidi ni. Exactly. Ṣùgbọ́n àwọn tó bá ti ní Jésù wọn kì yóò ṣaláìní ohun tó dára. Àsìkò tó Ọlọ́run mi káráyé wa máa kí mi kú oríire. Àkìkìtàn lọ́lọ́run mi o. Olórúkọ ẹgbẹ̀gbèje. Àkìkìtàn lọ́lọ́run mi o. Olórúkọ ẹgbẹ̀gbèje. Àkìkìtàn lọ́lọ́run mi. Olórúkọ ẹgbẹ̀gbèje. Wò mí, bó bá ti yá kí ìdúpẹ́ mọ́ ìyanu ti bẹ̀rẹ̀ náà nù kó ní kálukú wọ́n múra fún ìyanu ni. Nítorí pé mo fẹ́ mọ̀ dárúkọ Olúwa consecutively. Ó ní kí n tó proceed fọwọ́ síwájú kí n tó máa bá làbárè mi lọ. Kòkòrò tí ó ràn wú bí aláǹtakùn ò sí nígbó bẹ́ẹ̀ ni. Ìlẹ̀kẹ̀ ó yá mọ́ já tòwú bẹ́ẹ̀ ni. Àgùdà. Bẹ́ẹ̀ni. Wà alágùdà. Wò mí. Orin tí mo fi wọlé lẹ́ẹ̀kan náà ni Queen fún mi. Kákọ́kọ́ fi jó ṣe dẹ̀. Èyí tó pè ní nọ́mà. Olùgbàlà. Èyí tí mò ń lò yìí náà ni Olúmídé Akínọlá. Ọmọ ìlú Ìjẹ̀ṣà náà. Nínú àwo rẹ̀ tó pè ní olórúkọ ẹgbàágbèje. Ẹ ṣeun kí lẹ ti rí kí lẹ ti gbọ́ mo ń jánu bọ̀ bí ẹ̀rọ atani. Àkànní olú ọmọ náà lóde tí ń jẹ́ Olúmídé ọmọ ìlú Ìjẹ̀ṣà. Àwọn kan ní mi kì í jẹ́ kí wọ́n gbọ́ orin yìí dáadáa. Kí ni? Òun náà ni mo ṣe fi í lẹ̀. Lórúkọ lọ ní gbé lórúkọ Jésù Kristi gbogbo. Ẹ kọ́kọ́ mọ gbádùn rẹ̀ kí wọ́n fi sọ̀rọ̀ àjìjà.
ó yá ogun fẹ́ mọ̀ ọ́sẹ́ alágbára fẹ́ kọjá lọ nínú orúkọ tó ga ni. Be spiritually connected ní kíákíá torí kó fẹ́ forúkọ òun ṣe wọ́ndà láyé ọ̀pọ̀ ènìyàn. Ìbà rẹ̀ ìbà, ìbà rẹ̀ ìbà, ìbà rẹ̀. Mo kí gbogbo ẹ̀yin ládé pátápátá. Olórúkọ ńlá Mo kí gbogbo ìjòyè gbogbo ọrùn tí ń lo ìjìgbà lẹ̀kẹ̀. Olórúkọ ńlá, olórúkọ rẹpẹtẹtẹtẹ, àrí ìlú àlájí kọjá kúdà. Mo kẹ́yìn bàbá mi ẹ̀yin ìyá mi tẹ́ wà lórí ètò lónìí. Balógun ogun lóde ọ̀run ni, akunyumu, akunyun bí akẹ́kọ̀ọ́. Ẹ̀yin tẹ́ jẹ́ kó ṣeé ṣe ní gbogbo ìgbà mo dúpẹ́ lọ́wọ́ yín. Ìmọ̀nàmọ́ná ojú ọ̀run òṣègbámú yeyeyeyeyeyeyeye. Ìmọ̀nàmọ́ná ojú. Gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ wa pátápátá. Gbogbo sí ojú ọ̀run òṣèdágbó. Àti ibikíbi tẹ́ ti láǹfààní láti máa gbọ́ wa. Gbèǹgbélé aláràdàrà ọba. Kì í ṣe mímọ̀ ṣe tiwa. Kẹ́kẹ́lẹ́lẹ́ tí ń ṣe. Mímọ̀ ṣe Ọlọ́run ọba mi èdò àná. Bàbá mi lè gbogbo lẹ̀lẹ̀ tí gbogbo wí àgbọn. My Sweet FM la wà nílùú London. Gbìnìdán ọba mi àlùmọ̀ fọ́hùn lóye ọba ọ̀làrinrin ni. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé mi nìkan náà kọ́nà ló máa ń wà ní àgọ́dọ̀. Àtúwọ̀n kan wọ́n gbé dáná ọ̀rọ̀. Àwọn lọ́wọ́ bọ́tìnì mi ń bẹ pẹ̀lú mi. Mi ò rí ọ̀run ní bàbá mi ọ̀làlà kan lẹ́ o. DJ Murphy la mojú ẹ̀rọ mi. Ọba mi gbàngbà àyíkò padà ọba mi gbàngbà lára bẹ̀rù kúṣẹ́ ń bá mú eléèjì ìyanu àràmọ̀ǹdà alágbádá òye láàfin gẹ́gẹ́rẹ́ ni aládé oríjìwé ni bàbá mi àṣẹ. Màmá Obama mú rọ́wọ́ yín. Fún gbogbo aládé kékeré. Mò ń bọ̀ wá kí yín. Ó wá forí balẹ̀ fáfọ́bàjẹ́ láàfin ni àfọ̀bàjẹ́ tí fọ̀bàjẹ́. Faroye ògbénu wúndí aṣọlá ògbénu ọ̀run ṣogo ni. Bẹ́ẹ̀ni. Omi ni àjò kókó tó wò tó. Exactly. Àmì àjò gẹ́gẹ́ tọ́ntọ́rùn Ọlọ́run àìṣe àbíniwò àárọ̀ kàkà ńlá kejì gbẹdùngbẹdùngbẹdùngbẹdùngbẹdùngbẹdùngbẹdùn bí ọ̀rọ̀. Ẹ̀gbọ́n náà mo morúkọ tí bàbá ń jẹ́ mo morúkọ ọ̀gá ògo òní sáfún tí ó. Èmi gan mọ̀. Ìbẹ̀bẹ̀ ojú ọ̀nà tí ó ṣe lùfẹ́sù tó ní irin gbígbóná tí ó ṣe gbọ́ngbẹ́sù oníṣẹ́ ẹ̀bí ni gbẹ̀ngbẹ̀lẹ̀kú iná àjọnirun kọrin ni àrìbí rabata arabari. Wọ́n bá mi kí bàbá mi lọ́wọ́. Ọba mi. Bí a ṣe ń darapọ̀ mọ́ mi lórí ètò yẹ máa ṣe àìsíwọ̀ rí. Ìjàgà òjá kúrò àdékù ọgbó yeye ọba tó pẹ́rẹ́ láti inú ìyanu tí ìyá gbogbo aráyé lẹ́. Kábíyèsí bàbá. Yóò sọ kìkì ọ̀rọ̀ kí máa ẹ̀ láyà. Ó ní the unbeatable beater. Unbreakable breaker. Ó di méjì. Unbindable binder. Ó di mẹ́ta. Unbuildable builder. Ó di mẹ́rin. Uncuttable cutter. Ó di márùn-ún. Unchangeable changer. Ó di mẹ́fà. Unchargeable charger. Ó di méje. Drivable drive. Ó di mẹ́jọ. Unfillable fill. Ó di mẹ́sàn-án. Ungrindable grind. Ó di mẹ́wàá. Unmovable mover. Unrollable roller. Ó di 13. Cable shaker. Touchable toucher náà. Yé o. Àmì ò sọ kìkì dàrọ̀ kí mẹ́ láyà. Ẹ̀mí sọ̀kalẹ̀. Tirẹ̀ kọ̀ mí ọjọ́ náà. Ṣíwé rẹ̀ o. Ṣíwé ìrántí rẹ̀ kàn mí ọjọ́ ń lọ. Orin àdúrà náà ni. Ṣíwé rẹ̀ o, ṣíwé ìrántí rẹ̀ kọ̀ mí ọjọ́. Gbogbo ẹ̀yin tó bá mọ iyì orin. Ṣíwé rẹ̀ o. Ẹ mọ̀ pé orin tí mò ń jù sáfẹ́fẹ́ yìí. Omi ọjọ́ lọ. Orin tó ga jù. Ṣíwé rẹ̀, ṣíwé rẹ̀, ṣíwé rẹ̀, ṣíwé rẹ̀. Orin tó kí Ọlọ́run tó tún ṣàmì àdúrà. Fún mi lóṣù, ṣíwé ìrántí rẹ̀ kọ̀ mí. Kò sí nǹkan míì tó yẹ kẹ́ ẹ ṣe. Ṣíwé rẹ̀. Gbé kẹ́ mọ́ ṣàmì àdúrà lọ. Ṣíwé ìrántí rẹ̀ kọ̀ mí ọjọ́ lọ. Àjọ fà á tí òjò tó rà ń lé agodo lónìí. Àjọ po gbogbo rẹ̀ pọ̀ pátápátá. Bàbá sọ̀rọ̀ àṣẹ sógun ayé mi kó. Bàbá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Ọmọ sọ̀rọ̀. Ẹ̀hẹ́. Ẹ̀mí mímọ́ sọ̀rọ̀ àṣẹ fún ayé mi kó. Yóò. Ẹ jẹ́ ń sáré fi orin kí fi kẹ́yìn tèmi káàbọ̀ sórí ètò. Bóyá ara ẹ̀ sunshine for your light has come. Bóyá ara ẹ̀ sunshine for your light has come today. Àtinúkẹ́ Bùnmi Olúwa yóò ṣe. Àwọn olókọ́kọ́ darapọ̀ mọ́ mi lórí ètò. Adébákẹ́ Adédàgbọ̀ láti wọ́n ta. Àjàdí Ọlájùmọ̀kẹ́ tẹ̀lé. Jésì Ayọ̀dèjì Sọ̀dí Ìkọ́lálékan. Ó dúró nínú orúkọ. Olúwatóyìn Jackson tẹ̀lé. Ọ̀túnba Olóyinká wà ìdúró. Sọ̀rọ̀ jáde àṣẹ tẹ́lẹ̀. Gbọ́ àníwádìí. Ẹ̀bùn Olúwa. Ẹ̀dọ̀sẹ̀. Shakres Ainedu láti Australia.
wọn ò tí ì sùn ló ń gẹ́ tèmi tọ́pẹ́. káwa yìí wà fi wá ọkàn. Sharkless eye needle mo kìyìn kìyìn o. ṣùgbọ́n òwà rọ́wọ́ yọ. láti Australia lọ. ọ̀rọ̀ rẹ̀ dayọ̀. Iyẹmí Àdìgún mo kìyìn. Mísítúrà Asúnramú èèyàn tọmọ lójú Olódùmarè. Ìyàwó bàbá mo kìyìn. Adébísí Adékìtì. Àkànní ọmọ ní bàbá mi. táyé gbàgbé rẹ̀ sí. Mo ń máàkì rẹ́gísítà lọ́wọ́ ni. Ẹlẹ́yìn dìkun ẹ̀. I will rise and shine. For my light has come. Kébì jẹ́ǹtì borí. Àánú ni ọgbọ́n mi kọ́ òru. Bàbá mi Prince Adé Adé mú kí yín. Mo kí màmá Abíọ́lá Akínyẹmí. Èé ò pamúpamù jìgìdìgì. Àánú ni ọgbọ́n mi kọ́ òru. Olúwa Tóyìn Ọlọ́run fún mi kí ọmọ láyọ̀. Fúyanu àbá mi. Fetí ọ̀nà. Ìgbà lójijì. Best luck Esa. Ọlọ́run ló lànà. Akínrógun Mọ́bọ́lájí Adéwálé. Bóníkẹ́ Kudrat láti Egypt. Tí bàbá ṣe fún mi. Dúpẹ́ Ọlá Balógun Oyètúnjí. Ó wá dàbí ẹni ìwígbé ṣe ni mo mọ̀. Àbí o. Honorable Edward Jọba Òní. Tójó tí kàgún mi bọ̀ sẹ́. Alimi Ìyàbọ̀. Adébóyè ló ṣàánú mi. Akínyẹmí Kudrat Ọlátúbọ̀sún. Ọ̀rọ̀ liberation. First Lady Ẹyinjú Elédùmarè eré ń wá mi rí. Ìbílẹ̀ rédíò tiwantiwa wọn wà lórí ètò pẹ̀lú wa. Ayaba ní màá ṣẹ̀wọ̀n láọ̀la. Fọlákẹ́mi Ọlọ́run ní Ṣọlá. Ẹ̀bùn Olúwa. Ìyá Obama mórí yín. Ṣàlàáfíà lẹwà gbogbo lé ńkọ́. Upgrading Kenny láti China. Ọlágúnjọ Olúwa ṣeun fún mi. Dance and forget your sorrow. Alhaji Taofik Ajópóyìnbó. Dapsy Andrew. Aṣíwájú Alhaji Ramon Lawal. Kí ló fàájì òyìnbó? Yé o. Mi ò tí gbọ́. Jeremiah Alebioṣù. Ẹ ṣe Akérògùn Victor. John Ọlábísí. Orí bàbá ṣe láyé mi. Ájì Àjọkẹ́ Yẹ̀kí. Àrẹ̀mọ Bọ́lárìnwá ọmọ akéré mi. Mo ń máàkì rẹ́gísítà lọ́wọ́. Ẹ máa tí ì pè mí wọlé torí Ọlọ́run mi ò tí ì ṣojú òpó lẹ̀. Hello, ta ló ń pè wá wọlé dìkọlà ìbólẹ̀ tí ń pè? Hello, kí lorúkọ yín ìbólẹ̀ tí ń pè wá? Shakrel I Needle láti Australia. Aago mélòó lẹ wà lọ́dọ̀ yín lọ́hùn? Kò ní bàjẹ́ fún yín màmá mi torí pé ẹ dá ọrùn mójú ẹ ń gbọ́ ètò ọmọ lójú lódùmarè láti Australia. Aago kan lóru lẹ wà, kò ní bàjẹ́ fún yín. Ire àti àánú kó máa jẹ́ ti yín. Kẹ́yìn máa gbé ilé Olúwa. Mò ń sọ̀rọ̀ pẹ̀lú àṣẹ ọmọ aláṣẹ ni èmi. Ẹ ní dààmú gbogbo ilé ńkọ́ ṣàlàáfíà lẹ́wà. Ẹ kí gbogbo àwọn tó wà lórí ètò torí pé ẹ pè wọlé láti Australia. Ẹ kí gbogbo àwọn tó wà lórí ètò pátápátá. Ẹ jẹ́ ká mọ̀ pé Australia lẹ ti ń pè wọlé.
Àti gbogbo àwọn èèyàn láyò gbogbo wa máa kí òkú délé o. Àmì àṣẹ Èdùmàrè. Àmì àṣẹ Èdùmàrè. Àmì àṣẹ Èdùmàrè. Àmì àṣẹ Èdùmàrè. Ẹ ṣé màámi. Ó dàbọ̀. Ẹ máa bẹ́tò bọ̀. Láti Australia ni wọ́n ti pè wọlé. I need you. Kẹ́lẹ̀ mọ̀ wípé káàkiri àgbáńlá ayé ni wọ́n ti ń gbétò yìí. Kì í ṣàwa náà Ọlọ́run ọba ni. My Sweet FM ti rìn jìnnà. Kékeré kọ́. Ọpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. DJ Murphy iṣẹ́ ló ń ṣe ń bẹ̀ ẹ́. YBK Mama Beji mo kí ẹ káàbọ̀ sórí ètò Adébísí Victoria Ọ̀gánpọ̀lọ̀ Ọláwuyì Fọlárin Àlàó bí a ṣe ń darapọ̀ mọ́ mi ẹ máa ṣí àẹ̀ Dami Paul ẹ káàbọ̀ sórí ètò ọwọ́ tẹ fi ń ṣe àyàkàndò ní mu gbogbo ẹ̀yin tẹ láǹfààní láti máa rí mi ojú tẹ fi ń wò mí ò ní fọ́ ẹ̀yin tẹ sì rí mi náà tó jẹ́ pé orí Android lẹ ti ń gbọ́ ní My Sweet FM etí tẹ fi ń gbọ́ wa kò ní di pẹ̀láṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ ṣe ń ṣe àìsíwọ̀ lóyún yẹn ọwọ́ tẹ fi ń ṣe àkàndó òní mu pẹ̀láṣẹ Ọlọ́run. Kìtàkìtà rán o. Kìtàkìtà rán o. Kìtàkìtà rán o. Ẹ gbọ́ ṣé ilé ayé wa gbàgbára ni. Orí lọ́kàn lákò. Bẹ́ẹ̀ ni. Orí lọ́kàn lákò ni. Ẹ̀dá mi fi tẹ̀lé kò ní. Májèsì wọ́n wáyé. Mi ò ní sì wọ́n wáyé èmi nìkan kọ́ àti gbogbo àwọn olólùfẹ́ tó ń gbọ́ wa pátápátá níbikíbi tẹ́ ẹ ti ń gbọ́ wa. Lẹ́. Fàájì la wà lórí ètò lónìí. Àlejò wà. Gbogbo ẹ̀yin tó ń ṣọjọ́ òbí pátápátá ni mo kí. Ẹ̀yin tẹ́ ẹ ti ṣe kọjá. Ẹ̀yin tó ṣe ìyàwó lánàá. Gbogbo yín pátápátá ni mo kí. Ẹ̀yin tẹ́ ẹ sì tún fẹ́ ṣọjọ́ òbí náà. Nínú ọ̀sẹ̀ tá a wà yìí mo tún kí yín. Fọláṣadé Ọmọyẹlé. Arákùnrin o, ìdè nínú ọgbà àjàrà Olúwa ẹ̀ kó sì máa kọrin. Ayé lè máa ṣátá. Let them say. Ẹ̀mí ló ń darí. Ọláwuyì Fọlárin Àlàó. Ẹ̀yin náà kú múra Easter. A bá wa láyọ̀ àti tàlàfíà. A mẹ́nà ìyá Àlàó. A ṣe nínú owó, nínú ọmọ, nínú ọlá, àìkú balẹ̀ rẹ̀ ìjẹ tiwa. Lọ́la láhùlà wà láàkúwátá, lábìlá ilẹ̀ ìlàsí. Lọ́la àwọn ànábì lọ́dọ̀ Ọlọ́run. Atọ́lá ni Ọpẹ́yẹmí Kristiana. A ò ní sì wọ́n wáyé. Ẹja sáré celebrate àwọn ọlọ́jọ́ bí bá a ṣe máa ń ṣe. Àádọ́jọ́ Músoló. Láwọn Mùsùlùmí náà wọ́n kò múra àwẹ̀. Àjọgbà náà ni. Ramadan tó wọlé dé wẹ́rẹ́. Ẹ ṣáàmọ̀. Bó ti kù gẹ́gẹ́rẹ́ káàwẹ̀ lẹ́ǹtì kó parí. Àwọn èèyàn mọ̀ ń pè wọlé à láì tí ìbẹ̀rẹ̀ tó torí Ọlọ́run. Ẹja gbé pè iná. Hello, níbo lẹ ti ń bá wa sọ̀rọ̀? Hello, orúkọ yín bo lẹ ti ń pè wá wọlé? Ó dà kò tí ì jágere. Bó bá jágere ẹ pè wá padà. Èmi ti gbọ́ ohùn Olúwa tó wí pé fáwà arákùnrin o, ìdè nínú ọgbà àjàrà Olúwa ẹ̀ kò sì máa kọrin. Fáwà arákùnrin o, ìdè nínú ọgbà àjàrà Olúwa ẹ̀ kò sì máa kọrin.
Chakres Ainidu wọ́n ní èdè náà lọ́jọ́ bí ọkọ wọn. Èyà ẹ̀mí wọn ṣọ̀pọ̀ ọdún láyé, 200 ọdún kan nínú owó àlùbáríkà ọmọ kó jẹ́ tiwọn. Hello dìkọlà, orúkọ yín bolẹ tí ń pè wá wọlé. Pè wá wọlé. Hello, à ń gbọ́ yín ketekete, kí lorúkọ yín bolẹ tí ń pè wọlé. Èyà. Alájà ní mọ́tàlá Ìyẹ́tì Azeez, mo kí yín. DJ Murphy, ẹ jẹ́ kí flyer lọ́jọ́ bí èní kó wà. Chakres Ainidu kálẹ̀ sọ fún wa tẹ́lẹ̀ ni àwa náà ní pákéjì tá a lè fún yín, àmọ́ bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ti yín ẹjẹ́ á mọ̀. Gbogbo ẹ̀yin lólùfẹ́ wa pátápátá, bẹ́ẹ̀ bá fẹ́ ṣọjọ́ bí ẹjẹ́ á mọ̀. Nǹkan tẹ́ ẹ fi jó lólùfẹ́ wa náà nìyẹn, kájọ celebrate ara wa. Ẹ jẹ́ ń kí màmá mi Yẹmí Àdìgún, èní lọ́jọ́ bíi tiwọn. Pálúdà láàárọ̀ kọ́ pálúdà láàràdà tó mo fẹ́ kí ọlọ́jọ́ bí náà bá a ṣe mọ̀ ń ṣe ó yá. Orin ẹlẹ́ẹ̀ ni mo fẹ́ fi kí sísítà mi Yẹmí Àdìgún wọn ṣọjọ́ ìbílẹ̀ ní èní gangan ló bọ́ sí. Mo sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá, bẹ́ẹ̀ bá fẹ́ ṣọjọ́ ọ̀bí ẹ kàn sí wa. Ẹ wo bí flyer màmá yìí ṣe wà lójú ìran wa. Ẹ̀yin tó ń gbọ́ wa lórí Android ẹ lè rí, àmọ́ ẹ mọ́ bínú, ẹ mọ̀ gbọ́ wa. Bá a ṣe mọ́ gbé tí náà bí a ṣe gbé sí ojú kinní náà lélẹ̀ táwọn èèyàn ó mọ̀ bá wa wò ó. Àbí òye yín tí wọ́n ó sì kí yín. Wọ́n fi orin mo fi ń kí sísítà mi Yẹmí Àdìgún, ọmọ Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ Ògbẹ́mọlẹ́ ní Àtẹ́ẹ̀ká, ọmọ ẹlẹ́ni ẹwẹlẹ́. Olúwàbùkọ́lá Adérónkẹ́ Ọláníyàn, káàbọ̀ sórí ètò tó jọ́ méjì mẹ́ta. Àǹtí mi Yẹmí Àdìgún, ó lẹ́yìn lọmọ lóbì kan wọ́wọ́ tiriwọ́, ọmọ lóbì kan wọ́wọ́ tiriwọ́. Ìjẹ̀ṣà orídìí ìṣáná lè lẹ́rọ àti múná roko. Jẹ́ kí n lédè Ìjẹ̀ṣà náà díẹ̀ kí n lè mọ̀ tó ara olé lọ́wọ́ jà. Èyí lọmọ oyè Àṣàbí, èyí lọmọ Èkí ládé ugbó, Èkí jagun, Èkí ìmọ̀ ìjẹwé òran. Bẹ́ẹ̀ ni Èkí ìjàdọ̀dọ̀ òdìrẹ́. Èyí lọmọ Àjọmọ̀rí Ìgún, ọmọ àdàgbà ṣẹwà. Aborí ìkíní rìjọ. Ó di ọjọ́ àjọ bá dàgbà, wọ́n bá kọ òdì ẹ̀yìn 6 péré. Ètò dáa dọ̀dọ̀. Ìyẹn lọmọ Adé, ó kọ lọ́fà ọ̀run. Ìyẹn lọmọ Adé, ó kọ lọ́fà lọ́rùn. Ìyẹn lọmọ wa, ọmọ ẹkùn. Kẹrin torí ọ̀rọ̀ wa.
ẹ̀yin lọmọ wá ẹ̀yin lọmọ ẹkùn ẹrù ẹ̀wà torídò ẹ̀yin lọmọ wá ọmọ ẹkùn ẹwẹ̀wù kíni òjélé mo rò pé mo gbìyànjú tèmi náà sísítà mi ni mo kì lédè Òjèṣà àǹtí mi ní Ẹ̀rẹ̀lú lè ṣá ìyàwó Olúlé Àdìgún ní Ẹ̀rẹ̀. The son of the day, congratulations, happy birthday to you. Aya Samuel Olúwọlé ọmọ Tósìn ọmọ Táyọ̀ ọmọ Tolú ọmọ Tèmílẹ́yìn mo kí n mẹ́mọ̀ lólódì ẹnìkan èyí lọ máa rìn gbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn ẹ̀gbẹ́ rà dùn ẹlẹ́gàn ní ìfẹ́ kí díẹ̀ tó nù kọ́ ní nǹkan ẹ̀mí yín kó ṣọ̀pọ̀ ọdún láyé nínú owó nínú ọmọ àìkú balẹ̀ ọ̀rọ̀ kó jẹ́ ti yín. Long life and prosperity. Azam Bọ́láńlé màmá Birthday to you. máa pè yín padà. Arámidé Múlíkàt Ọládùnní gbogbo wọn ní kákí màmá. Ààrẹ Bọ́bagún Almaroof Yẹ̀kínì wọn ní akíyín. Mary Adéyẹmí wọn ní akíyín. Ọ̀túnba Olóyínká Nurudeen Waheed Ọ̀túnba arúgbó Ọ̀yọ́túnjí lọ́hùn nìyẹn. Ẹ kú délé kábíyèsí ọlọ́yọ̀túnjí ti Ọ̀yọ́túnjí. Wọ́n wà nílùú Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Alimi Ìyábọ̀ mú kí yín. Kí n máa fi èyí kí n máa fi kí Alhaji Ramon Lawal. Àwọn náà ṣọjọ́ òbí nínú ọ̀sẹ̀ tó kọjá yìí. Ẹ̀mí tí náà ṣọ̀pọ̀ ọdún láyé. Àti gbogbo ọlọ́jọ́ òbí pátápátá. Bẹ́ẹ̀ bá fẹ́ ṣọjọ́ òbí náà ẹ kàn sí wa. À á gbé yín lárugẹ. Ọmọọba Adéolú Adébánjọ wọ́n ní kákí màmá You are the son of this day. bí wọ́n kú ọjọ́ òbí wọn kú orí Congratulations, happy birthday to you. ẹ̀bùn Olúwa You are the son of this day. Congratulations, Michael Charles happy birthday wọ́n kí màmá to you. Yẹ́misí Akíntọ̀mídé Mọ́láolú àwọn náà ń kí màmá ṣálàfíà lẹ́wà gbogbo lẹ́ńkọ́ The son, Máàmí Abíọ́lá Akínyẹmí wọ́n ní kákí màmá congratulations, happy birthday to you. You are the son of this day. Congratulations. mo kí sísítà mi láti ìlú Jámánì Olúfúnkẹ́ Ọdẹ́lẹ̀ Babalẹ́yẹ àti Fúnkẹ́ Ìjẹ̀ṣà ọ̀rọ̀ àjọsọ wa a sọ lórí afẹ́fẹ́ Èmi lọ́jọ́ ìbí yẹ, ẹ kú àṣeyẹ, wọ́n ti ń bribe mi ń bí ṣọpọ́ ẹ. wọ́n ní mọ́tò sátẹ́gùn Èmi lọ́jọ́ ìbí yẹ, Olúwatóyìn Ọlọ́run fún mi kí ọmọ láyọ̀ ó ní nkí màmá Àtinúkẹ́ Bùnmi Olúwa yóò ṣe wọ́n ní nkí màmá gbogbo yín la kí pátápátá lólódì ẹ̀ nìkọ̀ọ̀kan. that the son of díje mo fi ẹ wá kẹtù lọ́bẹ̀. Congratulations, happy birthday to you. tó ẹ bá mi gbé lè kúrò náà. Congratulations, happy birthday to you. a gbé àlejò pàtàkì wọlé ọjọ́ ń rebi àná òórùn rebi àtiwọ̀ díẹ̀ tó nù nǹkan ní nǹkan. àǹtí mi Yẹmí Àdìgún ẹ ṣeun ṣeun
ẹ̀mí yín ó ṣọ̀pọ̀ ọdún láyé nínú owó nínú ọmọ àìkú baálẹ̀ ọ̀rọ̀ kó jẹ́ tiyín ní bá wọn ṣe ní ṣiṣẹ́ oníṣẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run bá mi Èdùmàrè. àlejò Tàràkì ń bẹ nílé agodo pẹ̀lú wa lónìí èèyàn ìjànkan ni wọ́n. àwọn ọ̀mọ̀ràn tó mọyún nínú ìgbín àwòrán wọn náà lẹ́ ń wò báyìí lórí ètò ẹ jẹ́ kí ọ̀gbẹ́ni tó mọ̀ ń bá mi gbé àlejò wọlé kó náà bá mi pè wọ́n wọlé Lúdàrè òun náà ni kó bá mi pè wọ́n wọlé. hallelujah torí mo jẹ́ dúdú. Mo dúpẹ́ mo ṣọpẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ orí. Ibi orí dání sí là ń gbé. Tó gbà fún àwọn bí o. Áfíríkà motherland ilé ní ilé ń jẹ́. I'm black, I'm proud, I have my pride. Mo dúpẹ́ lọ́wọ́ orí. Mo dúpẹ́ ẹlẹ́dàá tó dá mi ní dúdú. Tó gbà fún àwọn bí o. From north to south, from east to west of the African continent. Àlejò pàtàkì mo fẹ́ dún wọn wọlé sórí ètò tòní. Prince Babatosin Akínṣeyẹ káàbọ̀ sórí ètò. Kárí ayé. Mo dúpẹ́ lọ́wọ́ orí. To be black is to be great. Àwòrán wọn náà lẹ́ ń wò. Ààrẹ Bọ́bagúnwà Almaroof Yekini. Ààrẹ gbogbo ọmọ Ọ̀yọ́ Aláàfin ní tilé toko. Tá a bá ń sọ̀rọ̀ nípa àṣà àti ṣe Yorùbá. Lẹ́dàá mi sí ilẹ̀ Áfíríkà. Àwọn tó dáńtọ́ nìyẹn. Ọpẹ́ pàtàkì lọ. Àwọn tó ṣe é fọkàn tán. Ìrọ̀gbà fún àwọn mi ò. Ẹ dúdú ni mí o. Màá gbé àlejò mi wọlé sórí ètò lónìí. Ìṣe ni mí o. Wọ́n wà pẹ̀lú wa nílé agodo. Bí mo tilẹ̀ dúdú, mo múnú ṣe funfun. Ìṣe ni mí o, máa gbàṣà. Tó àlejò wa ṣàlàáfíà lẹ́wà gbogbo lé ń kọ́ ẹ káàbọ̀ sórí ètò. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o. Ẹ sì kú pọ̀pọ̀ sísìn ẹ kú bójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ yín lọ́hùn. Bẹ́ẹ̀ni, ọlọ́pàá ògbó wálé. Ẹ bá wa gbóhùn sókè díẹ̀ sí torí àwọn tí wọ́n ń gbọ́ yín. Ok, ọ̀dà mo ti gbọ́. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o. Orúkọ yín ọlọ́pàá gbogbo wálé o. àmì àṣẹ Èdùmàrè. Orúkọ yín ní kíkún àti ibi tẹ́ ẹ ti ń bá wa sọ̀rọ̀. Orúkọ mi ni Ààrẹ Bọ́bagúnwà tí bàbá àti ìyá sọ mí ní Almaroof ọmọ Yekini. Òun bá yín sọ̀rọ̀ láti ìlú Washington DC. Ààrẹ Bọ́bagúnwà Bẹ́ẹ̀ni. ẹ káàbọ̀ sórí ètò ẹ sì kú iṣẹ́ ìlú ẹ kú iṣẹ́ takuntakun gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe náà gbogbo ẹ̀ náà la rí. Ẹ ṣé olódù. Ọlọ́ọ̀bá mi ìdùà yóò kúkú pín wa ní ìpín rere pẹ̀lú àṣẹ Èdùmàrè. Àmì Ọlọ́run. Ká ti bi pẹlẹbẹ káyé mọ́ọ̀lẹ̀ jẹ bí àṣẹ yín àgbàlagbà. Ọmọ bíbí ìlú wo gangan nìyí? Ọmọ bíbí Ọ̀yọ́ Aláàfin ni mí. Ọ̀yọ́ Aláàfin Òjò Pàṣẹkẹrẹ. Bẹ́ẹ̀ni. Ẹ bá mi kí oríkì yẹn ná Ọ̀yọ́ Aláàfin. Ẹni kí n kí ṣé oríkì Ọ̀yọ́ lẹni kí n kì bá mi wò. Ọ̀yọ́ Aláàfin Òjò Pàṣẹkẹrẹ ọmọ Àtìpà. Bẹ́ẹ̀ni ẹráìtì ọmọ bíbí Ọ̀yọ́ Aláàfin ni ìyá àti bàbá mi. Òjò Pàṣẹkẹrẹ má di ọmọ Àtìpà. Àwa lọmọ Olúkú Ewu. Àjí ṣe bí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ kì í ṣe bí bàbá ńlá bàbá ẹni kọ̀ọ̀kan. Àkọ́bìrì. Bẹ́ẹ̀ni tó ẹ ṣeun kí ni àwọn èèyàn mọ̀ yín sí gan? Orúkọ
tí ìyá àti bàbá sọ mí sí tí wọ́n sọ mí náà ni àwọn èèyàn mọ̀ mí sí àmọ́ the popular name tí àwọn kọ̀ọ̀kan tí wọ́n mọ̀ mí láti kékeré wọ́n mọ̀ mí sí Moyet International. Moyet International. Ààrẹ Bọ́ba Gúnwà bó ló ṣe jẹ́ nítorí ààrẹ oyè kan ni Bọ́ba Gúnwà oyè kan ni bó lẹ́ ń ṣe àṣetẹ wá kó méjèèjì papọ̀. Ẹ ṣé mo dúpẹ́ olóòtú Ọlọ́run pọ́n yín lé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ. Àmì àṣẹ Èdùmàrè. Ṣé rí ààrẹ yẹn jẹ́ oyè mùsùlùmí mo jẹ́ ààrẹ àdínì fún ìjọ Beautiful Life International tó wà ní Washington ní abẹ́ bàbá wa Shehu Rabiu ọbẹ̀ aláwọ̀ tààrà ni mo ti jẹ ààrẹ yẹn. Bọ́ba Gúnwà tí mo jẹ Bọ́ba Gúnwà ní ìlú Ọ̀yọ́túnjí Ọlọ́yọ̀túnjí of Ọ̀yọ́túnjí land tí kan nínú wájọ wà ń bẹ̀ tó jẹ́ ọ̀rẹ́ mi Ọ̀túnba Wáídì àjọjòyè ní ọdún kan náà ni. Ọ̀túnba Nurudeen Olúyinká Wáíd àgbà ló tòrò lọ́ọ̀bá ló torí erin. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi tó dáa ní àjọjòyè ní ọdún kan náà ni lábẹ́ àsíá Ọlọ́yọ̀túnjí of Ọ̀yọ́túnjí land. Wọ́n ní bàbá ń bẹ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ní bàbá ń bẹ Nàìjíríà. Ó wà ní báyìí wọ́n fẹ́ lọ rí ikú bàbá yìí. Lórí ọ̀rọ̀ kó lè dáa náà ni àbí. Bẹ́ẹ̀ ni ètò ìlú náà ni Aláàfin náà ní kábíyèsí ṣiṣẹ́ lé lórí yẹn kábíyèsí wa ní ìlú Amẹ́ríkà báyìí. Ààrẹ nǹkan kan ta sí mi létí wọ́n ní ẹ̀yin ni ẹ jẹ́ ààrẹ ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin nílé lóko káfàtà mo ní tó ta sí mi létí ni ṣé lóòótọ́ ni àbíbò ẹnu oníkàn láti gbọ́ pọ̀n ẹ fúnra yín ẹ fi ṣàlàyé rẹ̀. Ẹ ṣé olóòtú lóòótọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá ni torí pé a kì í sábà fìyàn jẹ olórí láì jẹ́ pé ó nídìí. Bẹ́ẹ̀ ni ká tó fìyàn joyè láàrin ìlú láti jẹ́ ni rere. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin jẹ́ ẹgbẹ́ kan tó jẹ́ ẹgbẹ́ pàtàkì ní ilẹ̀ Oòduà tí gbogbo àwọn ọmọ Yorùbá náà dẹ̀ mọ̀ pé Ọ̀yọ́ kú ònú ibi tí èèyàn gún yan Ọ̀yọ́ kéré nínú ilẹ̀ Oòduà tí gbogbo wa náà mọ̀. Ṣé wá rí ẹgbẹ́ yìí bí ẹgbẹ́ yìí ṣe fìdí kalẹ̀ òun ṣe nǹkan tó le púpọ̀. Mo rí pé gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ tá wà lókè òkun apọ̀ káàkiri. A wá wò pé a lè múdi ẹgbẹ́ yìí dání pé ká dúró lójú kan. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo jẹ́ ẹni tí ó fẹ́ràn ìlú bàbá mi gan-an. Ló jẹ́ pé nílùú tí mò ń gbé yìí gan àwọn tó mọ̀ mi tó bá wà lórí ètò wọn mọ̀. Kódà mọ́tò tí mò ń lò tẹ bá wo nọ́mbà ẹ̀ Ọ̀yọ́mèsì ló wà lára ẹ̀. Ọ̀yọ́mèsì. Ṣé wọ́n tún fún yín láyè kẹ́ tún fi Ọ̀yọ́mèsì sára plate number bẹ́ẹ̀? Yẹ mo gbà ní mo gbà mo sanwó ẹ̀ mo gbà ní. Ẹni ńlá ní ṣe ńlá. Bẹ́ẹ̀ mo gbà ní gbogbo anybody ló lè ṣe tí wọ́n bá ti lówó ẹ̀ èèyàn gbà. Ṣé rí ibi tí mo wá ń lọ adé ẹgbẹ́ yìí sílẹ̀ nígbà tí mo ronú tí mo jókòó ní ọdún náà kò tí ì pẹ́ púpọ̀ èmi àti ìyàwó mi ní Alájà Àjọkẹ́. Lẹ́jọ́ dá ẹgbẹ́ náà sílẹ̀. Bẹ́ẹ̀ ni lájọ ronú ẹ̀ lọ́jọ́ náà ṣe mọ̀ pé kò sí nǹkan tí èèyàn ṣe ọlọ́wọ́ ọ̀tún èèyàn ó máa wà mú kàn jókòó náà ni n bá sọ̀rọ̀ pé gbogbo bí ọ̀rọ̀ Ọ̀yọ́ wa ṣe ń lọ o ó ní ká èmi àti ìyàwó mi ṣàjọ ṣe ọ̀rọ̀ yìí ìgbà tí mo ṣàwò máa dá ẹgbẹ́ yìí sílẹ̀ ṣe mọ̀ pé ìgbà tí mo dá ẹgbẹ́ sílẹ̀ wọ́n ní ìlú kì í wà kó má ní olórí. Kó má ní olórí bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni àwọn òde ń fi ọba Aláàfin ikú bàbá yèyé. Kò sí ẹni tó gúnyan bàbá kéré. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó fọwọ́ pa ìdá bàbá lójú. Bẹ́ẹ̀ ni kò sí nǹkan tí ọmọ Ọ̀yọ́ máa ṣe tí a ní jẹ́ kí ikú bàbá yèyé gbọ́ nípa ẹ̀. Kábíyèsí ọba Lámídì Adéyẹmí tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ tí mo sún mọ́ba níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà ṣebí torí kí ọba mọ́ba pa mí ni. Arẹwà ọmọ kábíyèsí wọn wà lórí ètò pẹ̀lú wa bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ṣé ẹ máa rẹwà. Bẹ́ẹ̀ ni Arẹwà ọmọọba. Kálí mọ̀ wípé ètò wa kò síbi tí wọ́n ti gbọ́ wọ́n ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ wọ́n ń gbọ́ yín ẹ máa fọ́rọ̀ bọ̀. Bí ṣe wá bá yín sọ̀rọ̀ mo wá ronú pé ẹ̀yin ẹ worú Arẹwà náà Arẹwà ló rẹpísẹ́ǹtì wa káàkiri gbogbo àgbáyé tí gbogbo èèyàn dẹ̀ mọ̀ irú ẹ̀ náà dùn mọ́ mi èmi náà wò pé àwa tá a wà nílùú òyìnbó náà a gbọ́dọ̀ ṣe kan ẹgbẹ́ yìí wà níbí àmọ́ bí oníkálukú ṣe káràmásìkì ẹgbẹ́ yẹn ó yàtọ̀ kó dùn mọ́ èmi nú
èmi wá gbéra kódà mo ti di gbéra ni mo wá lọ sọ́dọ̀ ikú bàbá yèyé. Lọ́yọ̀ọ́ mo lọ gba lọ́yọ̀ọ́ kódà fọ́tò ẹ̀ mo ti sẹ́ẹ̀dì fọ́tò ẹ̀ sí mo wá lọ bá bàbá mo ní bàbá kábíyèsí o mo dẹ̀ ná tán ni orí ìdọ̀bálẹ̀ mu wà. Orí ìdọ̀bálẹ̀ là kọ́ba. Àṣẹ. Àìkọ́ba ni bẹ̀rẹ̀ àìkọ́ba ni nàró ẹni rọ́bà fín ẹyẹ rọ́bà fín ìdọ̀bálẹ̀ là kọ́ba o tó tó kábíyèsí o ẹ mọ bọ́rọ̀ bọ̀. Ìgbà tí mo wá dọ́dọ̀ bàbá wọn ní bàbá báyìí kàṣà báyìí keje bàbá dẹ̀ lánàá hàn mí pé kì í ṣe pé àwọn òun fẹ́ fúnyàn láyè kó ṣe ẹgbẹ́ àmọ́ àwọn ẹgbẹ́ kan wà lọ́yọ̀ọ́ tó yẹ pé wọ́n kàn dálẹ̀ káàkiri tó yẹ pé míì wọ́n fi ń ṣe nǹkan tí ò yẹ kó máa ṣe so bàbá wa mọ̀ pé ìgbà tí ò ṣe pé èmi ń gbé lọ́yọ̀ọ́ mo lè ṣàlàyé fún wọn pé a fẹ́ ṣe kinní ní ó jẹ́ gbogbo àgbáyé ni ní worldwide pé a fẹ́ ṣe lágbàáyé kó jẹ́ ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin nílé lóko bàbá wa fi ìyọ̀ǹda sí níṣẹ́ni àtọ́lọ́ ọjọ́ tí bàbá fi ìyọ̀ǹda sí lọ́yọ̀ọ́ yẹn ọjọ́ yẹn náà la kọ́kọ́ ṣe first meeting ní wa bí ṣe kúrò láàfin mo ti gádà àwọn èèyàn tí mo mọ̀ pé bàbá dẹ̀ máa fún wa láyè bí mo ṣe jẹ ààrẹ ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ nìyẹn tí a dẹ̀ ṣe nǹkan ribiribi báyìí. ẹ ṣe bí ọ̀rọ̀ ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin bó ṣe wáyé òun náà nìyẹn ti jẹ́ kí fún àǹfààní ẹ̀ tẹ́ ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò ààrẹ Bọ́bagún Almaroof Yekini àwọn ló wà lórí ètò pẹ̀lú wa àwọn ni wọ́n jẹ́ aṣojú wọ́n jẹ́ ààrẹ ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin ní tilé toko àti lẹ́yìn odi àwọn ló wà lórí wa àwọn ló wà lórí ètò pẹ̀lú wa bẹ́ẹ̀ ni nílé lóko ó ti kó gbogbo rẹ̀ pọ̀ pátápátá yálà lẹ́yìn odi ni o yálà ní ẹ̀yìn ìlú ni o ibikíbi tí ìbá jẹ́ tó bá a ṣe ń bá a bọ̀ tó dẹ̀ ń bá lọ òun ló bá kú kí ni àwọn àfojúsùn àti ojúṣe ẹgbẹ́ yìí gan-an kí ni àwọn àfojúsùn yín. ẹ ṣe olóòtú àfojúsùn wa ní ẹgbẹ́ yìí ni pé ṣe mọ̀ pé kò sí gbogbo ìlú tó wà ní ilẹ̀ òkun káàkiri tí wọ́n ní ẹgbẹ́. bẹ́ẹ̀ ni. ẹgbẹ́ ọmọ Ìbàdàn wà ẹgbẹ́ ọmọ Oǹdó wà olórí oníkálùkù ló mọ àfojúsùn ẹ̀. bẹ́ẹ̀ni. àfojúsùn tiwa ni tẹ́mi fi wá rò ni pé ní Ọ̀yọ́ gangan ó ní gbogbo àfojúsùn wa wà àwọn ò fẹ́ ṣe ẹgbẹ́ tó yẹ pé a máa dálẹ̀ nílùú òyìnbó àwọn mẹ́bà tó wà bí a fẹ́ ṣe ẹgbẹ́ tó yẹ pé owó tá a bá ń pa ìlú òyìnbó náà la fẹ́ máa ná sí. ẹ mú yẹn ní point number 1. èní. àfojúsùn wa ní Ọ̀yọ́ ni pé a fẹ́ ṣe àwọn nǹkan kò ń jẹ́ pé gbogbo nǹkan ni ọmọ Ọ̀yọ́ gbọ́dọ̀ dúró lórí pé ó dìgbà táwọn olóṣèlú bá ṣe ó dìgbà tí gọ́ọ̀mẹ̀ntì bá ṣe kò yẹ kí a máa dúró de nǹkan bẹ́ẹ̀ yẹn ní gbogbo ọmọ Yorùbá nítorí pé Ọlọ́run dá gbogbo wa àwọn olówó wà nílùú irú àsìkò náà la fi ń tọrọ lọ́wọ́ àwọn olówó kan ẹ̀pẹ̀ ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ àwa náà fẹ́ ṣe nǹkan tó yẹ pé tó bá ní báwo lélẹ̀ ṣe jẹ́ o ọmọ Ọ̀yọ́ Aláàfin àwọn ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin ló ṣe eléyìí ò lọ́wọ́ ìjọba nú kò dẹ̀ lọ́wọ́ òṣèlú àti máa dúró de pé ó dìgbà tí bàbá wa bá ṣe nǹkan bàbá fẹ́ jẹun àwọn ọmọ ẹ̀ ni àwa náà ṣe gbé kalẹ̀ pé àfojúsùn wa ni pé a fẹ́ ṣe àwọn kan ga àlejò kọ̀ọ̀kan a dẹ̀ plan láti máa yẹ a fẹ́ ṣe nǹkan tí wọ́n pè ní àwọn bus stop kéékèèké jùdíkèsì tí òjò bá ń rọ̀ àwọn arúgbó wa wọn á lè dúró lórúkọ ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́. ẹ wàá fi bẹ́ẹ̀ bá wá ṣe àwọn bus stop yẹn ẹ wàá fi orúkọ ọmọ ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin síbẹ̀ kí wọ́n lè mọ̀ pé ẹ̀yin ló ṣe. bẹ́ẹ̀ni àbúgbẹ náà láàyè. a tún wá plan láti gbin àwọn igi káàkiri ní ìletò tí ó fi jẹ́ kí ìlú wa náà lè fáìn dáadáa ju bó ṣe wà lọ. ṣé Ọ̀yọ́ Aláàfin nìkan lẹ fẹ́ ṣe àwọn nǹkan báyìí sí ni àbí káàkiri. bẹ́ẹ̀ni Ọ̀yọ́ Aláàfin nìkan la fẹ́ ṣe sí nínú gbogbo Ọ̀yọ́ tó gbogbo nǹkan tó kárí Ọ̀yọ́ káàkiri Àfijó local government ṣe òpin tó bá ní Àfijó local government gbogbo ọ̀dà Ọ̀yọ́ náà ní gbogbo wa wà. a dẹ̀ fẹ́ ṣe nǹkan fún àwọn arúgbó wa
which àwọn ìyá wa tó yẹ pé wọn ní agbára láti ṣiṣẹ́ mọ́. bí àwọn arúgbó bí àwọn opó tí wọn lọ́kọ. à ń ṣe ètò tó yẹ pé tí ọlọ́run bá ti fún wa ní ètò náà ṣe à á lè máa fún àwọn arúgbó wa ní nǹkan pé nǹkan báyìí àwọn ètò lóríṣiríṣi a lè tún ṣe ètò láti fún àwọn tó bá jẹ́ pé aláìlera bí àwọn tí wọn ò lè rìn dáadáa ètò yẹn ti wà nínú ètò wa àwọn kẹ̀kẹ́. bí kẹ́ fún wọn níbi àwọn wíìchì àwọn kẹ̀kẹ́ tí wọ́n fi ń rìn bí kẹ́ kóògùn sí ilé ìwòsàn. bẹ́ẹ̀ni kò jù bẹ́ẹ̀ yẹn lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo nǹkan báyìí lẹ sì fẹ́ ṣe. olówó àti ṣe àwọn kọ̀ọ̀kan. yóò mọ̀ ná yín lówó gidi. lágbára ọlọ́run ó máa ná wa lówó pẹ̀lú agbára ọlọ́run ọba àti àtìlẹ́yìn ànábìwá Muhammad. sallallahu alaihi wasallam. gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ tó bá wà lórí ètò ọkàn tèmi ni pé ká fọwọ́sowọ́pọ̀ ó ná wa lówó nítorí pé mò ń dóde àwọn question yìí àwọn nǹkan táwọn náà ti ṣe mo fẹ́ ṣàlàyé bọ̀tẹ́ bá ti débẹ̀. òun náà ibẹ̀ náà là ń lọ sàn láàrin ajé ní mo ní pẹkọrọ kí ni àwọn nǹkan tí ẹ ti ṣe gangan tẹ́ ẹ ti gbé ṣe. lórí ọ̀rẹ́ náà ni à ń plan fún àwọn iléèwé wa náà láti máa jẹ́ múnú wọn dùn. àkọ́kọ́ nǹkan tá a kọ́kọ́ gbé ṣe lọ́yọ̀ọ́ àwọn ọmọ Ọ̀yọ́ Aláàfin mọ́ọ̀sì àwọn ọmọ wa wọn ò fẹ́ lọ iléèwé mọ́ owó ti ranjú mẹ́lòmíì owó ti ranjú mọ́ ṣé wọ́n ń ṣiṣẹ́ ni àbí bò náà ṣe ń rí ọ̀rọ̀ bò lọ́rọ̀ owó ṣe wọ tó fi ranjú mọ́ wọn ọmọ ìkéré àmọ́ ṣiṣẹ́ ni. irọ́ olóòtú question yẹn yìí náà mọ̀ kò dìgbà tí bá sọ pé kínní. mi ò mọ̀ nǹkan kan o. ẹ máa gbọ́ olóòtú ṣe rí ìdí tí mo fi sọ̀rọ̀ ẹni pé tí ó bá ti di àsìkò kan táwọn ọmọ bá ti jáde iléèwé ìmí ń sá kò fẹ́ kọ́ntínú wọn àdẹ̀fẹ́ kó rí bẹ́ẹ̀ lọ́yọ̀ọ́. ìgbésẹ̀ àkọ́kọ́ tá a kọ́kọ́ gbé ní ọdún tó kọjá inú mi dùn àwọn ọmọ Ọ̀yọ́ Aláàfin a rí àwọn ọmọ kan ní àwọn secondary school wa tí wọ́n gba A1 parallel èèyàn kan ló mú B mẹ́rin nínú wọn ni a rí nínú àwọn school kan lọ́yọ̀ọ́ àwa gbé ìgbésẹ̀ ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ gbé ìgbésẹ̀ a lọ sí ilé ìwé wọn a bá àwọn principal wọn sọ̀rọ̀ ipe information tá a rí lórí àwọn báyìí rí o pé àwọn yìí wọ́n ní wọ́n yege ìdánwò wáyẹ́ẹ̀kì wọn ǹjẹ́ ṣé lọ́ni àbóòtọ́ wọ́n dẹ̀ gbéwèé fún àwọn olóòtú wa tó wà lọ́yọ̀ọ́ wọ́n lọ síbẹ̀ ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ wá ṣe ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ fún wọn ní ẹ̀bùn láti fi máa encourage àmọ́ yìí. láti fi encourage ó jẹ́ nǹkan àkọ́kọ́ ìkejì bẹ́ẹ̀ni ó jẹ́ ká ṣe pápá bí àwọn bàbá àṣọ̀gàn torí àkókò wa. ok ẹlẹ́ẹ̀kejì a ṣẹ̀ṣẹ̀ ṣeun ẹ̀ló ṣé ẹ gbọ́ mi. à ń gbọ́ yín kétékété. ok ẹlẹ́ẹ̀kejì tí a ṣe ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì tá a ṣe nínú ọdún tó kọjá náà a ran àwọn èèyàn tó nídìí ìrànlọ́wọ́ nínú ẹgbẹ́ ìpè bóyá afẹ́ nǹkan báyìí o afẹ́ nǹkan báyìí a lè máa dárúkọ ẹgbẹ́ ràn wọ́n lọ́wọ́ nínú ìwọ̀nba owó tá a ní. ẹlẹ́ẹ̀kẹta gbogbo ló yẹ kó jẹ́ alákọ̀ọ́kọ́ ẹ má bínú ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ àwọn ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ tó wà ní òkè òkun wọ́n dá owó rẹpẹtẹ owó tó kéré jù ní 50,000 naira wọ́n dá owó wọ́n fún wa ní owó tó pọ̀ tí ò ń ṣe kékeré gbogbo ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ àti gbogbo tó wà lókè òkun àtàwọn tó wà London tó wà Saudi tó wà ní Amẹ́ríkà káàkiri wọ́n dá owó yẹn àwa gba ilé ẹgbẹ́ wa tóbi wọ́n pe ibì kan ní Mádàndọ́lá ibẹ̀ ló wà ní Ọ̀yọ́ ní ojú òpópónà Owódé apabẹ̀ yẹn tẹ bá débẹ̀ ẹ ti rí àṣẹ ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Kàdàgbà. ṣe ibẹ̀ ló jẹ́ bíi national secretariat yìí torí ó wà lára ìbéèrè tí mo fẹ́ béèrè àmọ́ ẹ ti kó papọ̀ náà báyìí ibẹ̀ ló jẹ́ gẹ́gẹ́ bí gbọ̀ngàn tí ẹ ti máa ń ṣèpàdé tó jẹ́ national secretariat tàbí. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni ibẹ̀ ni. èyàn ń lọ bẹ́ẹ̀ ẹ fún wa ní nǹkan kan sí tí ẹ ti gbé ṣe torí tá a bá ní ká ẹ mọ ìyànnà náà gbogbo rẹ̀ lọ torí àkókò wa a ní kúrò níbí lónìí torí mo rí wípé ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin ẹ dìídì múra sílẹ̀ ẹ̀ ń ṣe bẹbẹ ẹ̀ ń ṣe takuntakun bí akọni ni nítorí ìdí èyí torí àkókò wa. ẹyọ kan ti fẹ́ fún yín sí ni tá a ṣe pè yìí ẹ fún wa kàn sí. ó tó kọjá la ṣe èmi náà wà lọ́yọ̀ọ́ a ṣe ètò fún gbogbo àwọn ìyá wa àti àwọn bàbá wa àti àwọn omidan mostly àwọn arúgbó
ṣe kìíní fún. Ara àpò rẹsì 20 ní Ọ̀yọ́ a yẹ pé gbogbo àwọn èèyàn ní Àtìpà gbogbo èèyàn la pè gbogbo ọmọ Ọ̀yọ́ la pè kódà àwọn eléré dúró àwọn àfáàrẹ bá wa sọ̀rọ̀ a pín ìrẹsì yẹn ní orí òjòrí yẹn 20 bag of rice yẹn ni last one tá a ṣe right. ẹ kú iṣẹ́ ó dáa ká bọ́ sí ìpele kejì kíá ẹ sáré bá wa ẹ fún wa ní nǹkan kan ká fi ṣí àwọn èèyàn wa létí díẹ̀ fún ìṣẹ́jú méje kí ni àṣà àti ìṣe Yorùbá gan bó o lè ṣe lè bá wa ṣàpèjúwe rẹ̀. Àṣà àti ìṣe Yorùbá ó jẹ́ kókó nínú nǹkan tí ó jẹ́ tá a bá lọ́wọ́ àwọn baba ńlá bàbá wa. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ kí n mú ẹyọ kan náà ní kí n sọ torí àsìkò. Àṣà wa ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látòrí ìbálé ọmọbìnrin. Ní ayé ìwáṣẹ̀ ìbálé ọmọbìnrin jẹ́ nǹkan tó ṣe pàtàkì ní ilẹ̀ Oòduà. Bẹ́ẹ̀ni. Tó jẹ́ wípé mo rántí pé tá a bá ṣe tí gbogbo ẹbí ọkọ àti ẹbí ìyàwó bá dúró tó bá di ijọ́ ìgbéyàwó wọn nìkan dúró pẹ̀lú wọ́n gbọ́dọ̀ jáde pẹ̀lú aṣọ funfun gbà aṣọ yẹn gbọ́dọ̀ pa pupa jáde. Ìdílé tó bá yege ní ọdún náà àmì ọmọbìnrin tí a bá fẹ́ tó bá yege tí wọ́n mú jáde àwọn Yorùbá máa ń pe kíní kan ní. Òótọ́ lẹ sọ. Wọ́n pe ní iyán ọ̀bálé tó bá dijọ́ kejì ni àwọn ẹbí ọkọ máa gún iyán ọ̀bálé lọ fún wọn. Ìyẹn jẹ́ àṣà wa tí èmi mọ̀ tó lè ṣe kókó. Àmọ́ gbogbo nǹkan ti dojú kejì ń sìn kọ́ ló ń ṣàánú wa. Àmì àṣẹ Èdùmàrè ẹ jẹ́ kí n sáré jẹ́ kí ẹ wá nǹkan mú bí tẹ́ ẹ wà yẹn nítorí kẹdá tọ́mì díẹ̀ náà ìṣẹ́jú kan. Kágbé dúdú lárugẹ, kágbáṣà wá lárugẹ. Ara bẹ́ẹ̀ tí dúdú máa dá. Bíbí rẹ̀ rọ̀ṣẹ́ fowó rẹ̀, mo mọ ìyára mi dúdú ni mí. Ara bẹ́ẹ̀ tí dúdú máa dá. Dúdú ni mí, mo múnú ṣe funfun. Ara bẹ́ẹ̀ tí dúdú. Fún ẹ̀yin tẹ́ ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò ààrẹ Bọ́bagún Almaru àwọn ló wà lórí ètò pẹ̀lú wa. Bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò ẹ máa ṣe àìsí wọ̀lú yìí kẹ́yìn náà lè rí wò. Lórí ètò kan ọ̀rọ̀ ìṣítí My Sweet FM la wà nílùú London. Tó ń bẹ̀ la ti ń dá gẹlúgẹlú tà ń rọ̀ bí òwe. Most University African continent ló ti jáde. Bẹ́ẹ̀ni. Ọmọ ẹlẹ́rọ náà. Lúdàrí ilẹ̀ ń gbọ́ yẹn. Òṣìná ní ràkìtà. Nání náà ní nání ohun tá a bá. Nínà là ń nání. Mo náà ní iṣẹ́ bàbá mi. Àwa náà ní àṣà tiwa náà. Bóyìnbó mu kọfí. Ẹ wo ẹ jẹ́ ń padà sọ́dọ̀ ààrẹ náà. Ààrẹ ṣẹ̀ wà ń bẹ̀. Ààrẹ ṣẹ̀ wà pẹ̀lú wa. Ara bẹ́ẹ̀ tí dúdú máa dá. Òyìnbó ló mẹ́rìndé, Makólá lè ní kẹ́kọ̀ọ́. Ẹ ló ṣẹ̀ wà ń bẹ̀. Mo ń dá yín lóhùn wa abẹ́sẹ̀. Ó dáa ẹja sáré gba ìpè ó dà pa nípè kan. Ẹ ló dìkọlà. Ẹ káàárọ̀ o orúkọ yín bolẹ̀ tí ń pè wá wọlé. Orúkọ mi ni Ọlọ́run ní Ṣọlá láti Baltimore, Maryland. Ẹ káàbọ̀ sórí ètò. Mẹ̀sà fẹ́ bá ààrẹ wa sọ̀rọ̀ ní o. Àwọn náà ń gbọ́ yín. Ẹ pẹ́ tí o sọ ààrẹ ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ máa o mo dá yín lóhùn o. Ẹ lọ́sà ẹ lẹ́sà ẹ pẹ́ tí o náà o. Ọlọ́run máa fún yín Ọlọ́run máa fún yín ṣe sá o. Àlàáfíà ní sá. Yẹ́sà. Ìbéèrè mi ò pọ̀ náà torí nǹkan tí ò bá yé èèyàn kéèyàn béèrè mi ò kí sọmọ Ọ̀yọ́ ṣùgbọ́n mo ní ṣọ́ọ̀ṣì táwọn ọmọ Ọ̀yọ́ ló wà ní bíbá. So nípa bí ìṣẹ̀wọ̀n ìlú òkè ní ọba méjì nípa ọba Ọ̀yọ́ Túnjí tó wà ní gbéyà South Carolina ló wà ṣé ọ̀dà
tó tún jẹ́ bíi bóyá bàbá yẹyẹ lọ́gbọ́n ayé fún wọn kò yé mi. Ẹ ṣe gan-an. Sísá mi ìbéèrè tẹ béèrè yìí. Ó pàkàsọ. Bẹ́ẹ̀ ilẹ̀ jẹ́ ẹni àkọ́kọ́. Ó gbẹnu tán. Ìbéèrè yìí. No, because ìbéèrè tó dáa náà béèrè. Bẹ́ẹ̀ni. Ìbéèrè gidi tó dáa. Bẹ́ẹ̀ni. Ṣé rí a kì í ní ọba méjì àmọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá. Ṣé rí Ọlọ́yọ̀túnjí Ọ̀fọ̀yọ̀túnjí land? Àwọn bàbá ńlá bàbá wọn Ọ̀yọ́ ni wọ́n ti ṣẹ̀ wá sílùú Amẹ́ríkà. Akátá ni wọ́n ṣe Yorùbá. Akátá ni wọ́n bí wọn níbi Akátá níbi sí ìlú yìí ni. Bàbá arákùnrin yìí ló jẹ́ Adéjuyì pé one. Ó láìkí àṣà Yorùbá. Ó jẹ́ pé ìdílé ọba ni wọ́n ti wá nílùú Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ìtàn táwa gbọ́. Àmọ́ wọ́n kàn mọ̀ yí pé Ọ̀yọ́ Aláàfin làwọn ti wá. Àmọ́ wọn mọ èyí tí wọ́n jọmọ́ nínú ọba. Bóyá Gbádégẹṣin Ládìpọ̀lù ni o àbí Adéyẹmí ni o. Ṣó ti yé yín? Ìgbà tí wọ́n jí àwọn bàbá bẹ́ẹ̀ ti kọ́kọ́ jọba nílùú yìí ní South Carolina, ibi tó tóbi gan ni. Tẹ bá débẹ̀ inú mi máa dùn tí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá jẹ́ kí wọ́n bá ti fẹ́ ṣe nǹkan kẹ́ lọ. Tẹ bá débẹ̀ ní sọ pé wàá ń lo ìbò láéláé. Nítorí pé kò sí nǹkan tí kò pé sí ibẹ̀ yẹn. More than 15 to 20 acres of land. Àwọn náà dominate ibẹ̀. Ṣé wá rí ọba tí wọ́n jẹ? Àwọn jẹ ọba Yorùbá torí pé wọ́n like culture wa. Ó tún wá wò pé ọmọ Ọ̀yọ́ ni àwọn jọba wọn ní ìlú wọn ni. Nígbà tí wọ́n dẹ̀ kọ́kọ́ dé adé, kábíyèsí Olúkòso Ọọ̀ni of Ifẹ̀ ló kọ́kọ́ dé wọn ládé. Níbẹ̀ yẹn bó ṣe jẹ́ nìyẹn. Ṣé mo dáhùn pé ìbéèrè yìí dáadáa? Ṣó nítumọ̀? Ṣé mo ti pẹ́ bẹ́ẹ̀ sà? Ẹ ṣe gan-an náà máa bí ìgbọ́yìn o, ó lè pẹ́ wá spíkà mi ìgbọ́yìn. Wọ́n ní inú àwọn dùn pé ẹ dá àwọn ìbéèrè náà bí àwọn ṣe fẹ́. Wọ́n lè ṣeun o. Ó dà ẹ ṣeun. Ìyá wa Fọlákẹ́mi Ọlọ́run níṣọlá ẹ ṣeun. Àwọn ọmọ ń pè wá dáadáa lórí ètò yìí ni. Tó ààrẹ wọ́n lè dá ìbéèrè wọn dáadáa. Wọ́n ló tẹ́ wọn lọ́rùn. Kásáré yànnà náà nǹkan tó kù kó tó di pé a dágbére lórí ètò. Tẹ́ bá wò àṣà àti ìṣe Yorùbá ó fẹ́ jọ bí ẹni pé àwọn èèyàn kì í fi bẹ́ẹ̀ ṣe mọ́ bó ṣe yẹ kí wọ́n ṣe é ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó fẹ́ di pé ó ti fẹ́ máa di nǹkan àfìsẹ́yìn tí eégún fi aṣọ ní àwọn apá abì kan. Kí lẹ rò pé ó fà á àti wípé kí ni nǹkan tí a lè ṣe tá a fi lè dá padà? Kásáré sọ ní ṣókí torí àkókò wa ká kó méjèèjì papọ̀. Ṣé rí nínú ọ̀rọ̀ tẹ́ sọ yìí náà èmi náà máa fi àfikún ni. Àwọn bàbá náà ló máa sọ pé a kì í pé gbọ́n àpégbọ́n ni bẹ́ẹ̀ ni. Ṣé rí ọ̀rọ̀ àṣà àti ìṣe mostly ní ìlú òyìnbó ó jẹ́ ibìkan tó yẹ pé èmi lérò pé ó yẹ ká fúnra wa ní ìmọ̀ràn tó dáa lórí ẹ̀. Inú mi wá dùn mo rí pé káàkiri ìgbà tí Facebook yìí jáde ọ̀rọ̀ àṣà àti ìṣe yìí ti wá ń jáde káàkiri. Bẹ́ẹ̀ni. A lè sọ pé nǹkan bá ẹ pàtó ló fà á nítorí pé ayé ó ti lu kára bí ajere. Ayélujára. Oníkálukú ló ń láti mọ̀ bó ṣe máa tún inú ẹbí ẹ̀ ṣe pẹ̀lú àṣà rẹ̀. Mo sọ ọ̀rọ̀ kan ní bíi 2 weeks ago lórí pé wọ́n jí àwọn ọmọ gbé ní orí péjì mi tẹ́ bá lọ wò ó. Mo wá post kìíní náà àwọn èèyàn kan wá ń bá mi fà á wọ́n sọ pé speak in English. Àwọn tó ń sọ̀rọ̀ yìí orúkọ Yorùbá náà gbèrú o wọ́n dẹ̀ wé gèlè. Wọ́n sì ní ẹ mọ̀ sọ̀yìnbó bẹ́ẹ̀ bá wá gbọ́ òyìnbó ńkọ́. Olóòtú tẹ bá ṣe ló kẹ́ lọ wò dáadáa more than 1,000 something ló wo kíní yẹn more than 12,000 ní view ẹ̀. Àwa ṣe nǹkan bí. Ó ní kí n sọ Yorùbá. Mo kọ́kọ́ dáhùn àwọn èèyàn abẹ́ sí bá mi dá lóhùn. Ẹ̀yin náà ìwòrú nǹkan bẹ́ẹ̀ yẹn. Àṣà wa ni tẹ́ bá wà ní Amẹ́ríkà àwọn kan tí wọ́n ń pè wọ́n ní àwọn Mexican anything tí
wọ́n bá fẹ́ ṣe láyé wọn wọn ní fi òyìnbó sọ̀rọ̀ bẹ́ẹ̀ làwọn ọmọ wọn dẹ̀ gbóyìnbó. ìmọ̀ràn tèmi ni pé ẹ dákun gbogbo àwa tá a wà nílùú òyìnbó káàkiri àtàwa tá a wà ní nàìjíríà ẹ jẹ́ ká fi èdè abínibí wa ẹ jẹ́ ká máa fi kọ́ àwọn ọmọ wa bóyá wọ́n tiẹ̀ lè sọ ni o kọ́ tiẹ̀ gbọ́ tán bá lè sọ èmi náà nínú ilé mi ń bì mo láwọn ọmọ tó ń sọ ọ́ dáadáa mo dẹ̀ pẹ̀ láwọn kéékèèké mi tó yẹ pé wọ́n gbọ́ ni kò wọ́n lè sọ kò sí nǹkan tẹ́ máa sọ tí wọ́n gbọ́ torí ìyá wọn kò fún wọn láyè kò ní fún ìbò bá wọn sọ̀rọ̀ bí tó bá yẹ kó ti fi yorùbá bá wọn sọ̀rọ̀ tó bá yẹ pé bóyá bí a wà nínú ibìkan bí school ṣe àpò ìbò bá ká bá ti wà á lé yorùbá ni ẹ dákun gbogbo ẹ̀yin ọmọ Oòduà àṣà wa yìí ó ṣe kókó ẹ má jẹ́ ó parun ẹ má jẹ́ kí àṣà wa parun olóòtú nínú ọ̀rọ̀ yìí náà ní alẹ́ àná mo wà ní ìyàwó kan ọmọ wa olófin ọmọ Mexican ṣe believe pé àwọn Mexican yẹn gbogbo wọn náà wọ bùbá àti ṣòkòtò tí ọkọ náà dẹ̀ wọ agbádá ṣe rí i pé wọ́n fẹ́ràn àṣà wa ju àwọn aláṣà lọ. bẹ́ẹ̀ni. àmọ́ àwọn ọmọ Yorùbá wa àwọn ọmọ Oòduà àwọn tí ń gbé kínní sódì kejì ẹ bá dé Nàìjíríà lẹ́ni yìí sí agídímà làwọn òbí máa fi ń bá ọmọ wọn sọ Yorùbá. bẹ́ẹ̀ni. ẹ dákun olóòtú ẹ bá wa polówó kínní. àwa náà ń gbìyànjú. ìlú bàbá yèyé wá sí Amẹ́ríkà wọ́n sọ̀rọ̀ lórí Yorùbá. Ọọ̀ni ọ̀fìfẹ́ náà wá wọ́n sọ̀rọ̀ lórí Yorùbá. Àjọgbìnrin náà wá bíbá gbogbo ẹni máa ń wà wọ́n sọ̀rọ̀ lórí pé ká kọ́ àwọn ọmọ wa ní èdè abínibí. Tẹ bá dẹ́kun sí wa ní tàbí ṣùgbọ́n say you see that kí ni ìtumọ̀. àmúlùmálà. àmúlùmálà ẹ bọ́ ọmọ sọ Yorùbá kò sí ní ọmọ máa gbọ́ òyìnbó ní skul. bẹ́ẹ̀ni torí mo rántí gbàdáwà náà kéré. bẹ́ẹ̀ni. stop speaking vernacular náà máa sọ 50 kọ́ọ̀bù owó oúnjẹ wa náà máa gbà lọ́wọ́ wa tá a bá ti sọ Yorùbá. bẹ́ẹ̀ni. àmọ́ léèwé ni ìyẹn yàtọ̀. parọ́. ọ̀pá yìí kí àwọn ọmọ wa ẹ dákun kí wọ́n kó wọn mọ ní èdè Yorùbá ní ìlú abínibí wa ẹ má jẹ́ kí àṣà wa parun ọmọ Oòduà ni wá ẹ má jẹ́ kí àṣà wa parun táwọn tó dẹ̀ máa ń sọ pé ká máa sọ òyìnbó ìkan sọ alọ́ skul àmọ́ Yorùbá yé mi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ọmọ ajílà aláìsọ ọmọ àfọjọ́ gbogbo dára bí ìdómògùn ni mi ọmọ àfibọ́ ṣọpa mi ò ń fi ọwọ́ òsì júwe ilé bàbá mi. èmi náà ò sì ní fọwọ́ òsì júwe ilé bàbá tèmi náà. nítorí pé èdè yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pàtó fún wa lódù. bẹ́ẹ̀ni. ṣé ó ní ìtumọ̀. ó yé mi yéké ó ní ìtumọ̀. bẹ́ẹ̀ni mò ń gbádùn yín bàbá. nítorí pé ṣe rí àwọn nǹkan kan wà tí ó yẹ kí a jẹ́ kí àwọn pẹ́rẹ́ǹtì wa mọ̀. tó bá ti di ọlọ́rọ̀ pé a wà nílùú òyìnbó lóòótọ́ ọmọ yìí kò sí nǹkan tẹ̀lé ṣe àti kọ́ máa mú mílíkì Amẹ́ríkà wọ́n máa ráàpù ní tó bá ń sọ̀rọ̀ tí pẹ́rẹ́ǹtì gan ò bá fi tí balẹ̀ gangan ò ní gbọ́n tó ń wí àwọn tó bá ti wà nulẹ̀ ẹ jẹ́ káwọn ọmọ wa mọ ọ̀tún kọ́ mọ òsì ṣèbí irú ọ̀rọ̀ yìí ni ọmọ kan ṣe yọ màmá ẹ̀ nínú ewu ní Nàìjíríà náà lọ́dún náà lọ́hùn ẹ bèrè pé báwo ló ṣe jẹ́. báwo ló ṣe jẹ́ iṣẹ́ àwò láàrin ìṣòro. arábìnrin yìí ó jẹ́ ẹni tó yẹ pé ó bá ọmọ ẹ̀ sọ Yorùbá dáadáa nílùú Amẹ́ríkà yìí ó wá lọ lé àwọn àbúrò ẹ̀ tí plan gúnlẹ̀ di ẹ̀gbọ́n wọn nítorí pé kán lè jogún nǹkan tó ti bá ṣe sílẹ̀. akàsálẹ́kò. ọmọbìnrin náà máa wọnú ilé tó ló máa lọ wẹ̀ ni bí àwọn àbúrò wa bísítì náà dáná oúnjẹ fún ẹ̀gbọ́n wọn ọmọbìnrin méjì ọmọdé jókòó ó ń wò wọ́n ṣé wọ́n lò gbọ́ mo gbọ́ Yorùbá àmọ́ gbogbo wọ́n ṣe ń fèdè fọ̀ gbogbo ẹ̀ lọ́mọ yìí gbọ́. pátápátá. wọ́n sì fi oògùn sínú àmàlà fún ìyá ọmọ yìí. Ọlọ́run ọba o. ìyá ọmọ wẹ̀ tó bọ́ta ó fẹ́ sanwó ó fẹ́ jẹun ó ṣe wọ́n ní dẹ̀ ṣe nǹkan tí mo mọ̀ ni kì í pé wọ́n ní lélẹ̀ ó fẹ́ sanwó ó fẹ́ jẹun lọ́mọ ní mọ́mì ó ní there's food in that food ṣe mọ̀ pé fúdù làwọn máa ń pè lédè wọn bì ṣe mọ̀ pé lọ́dọ̀ wa ó lójú ẹ tó mọ̀ pé fúdù bíi jáàmù kọ̀ọ̀kan la máa ń pè bẹ́ẹ̀ni. so ìgbà tó máa ti ní fúdù wà nù jẹ yẹ ẹni tó serious ó ní yẹ ojú ẹsẹ̀ làwọn àbúrò wọn tí nǹkan kan tó máa sọ pọ̀ wọ́n ti ní wọ́n ti sọ fọ́ọ̀mù ẹ ló pé wọ́n ti sọ lójú ọmọ ẹ pé tó bá ti gbé òkèlè kan kó jẹ́ ká máa lọ tó kò ní pẹ́ kú o
bẹ́ẹ̀ lọ́mọ bá explain fún màmá ẹ̀ pé nǹkan báyìí náà. Wọ́n sì mọ̀ pé ọmọ ń gbọ́ odò nǹkan tó ń sọ. Wọ́n ò dẹ̀ mọ̀ pé ọmọ ń gbọ́ àǹfààní ẹ̀ nìyẹn o. Ọmọ bá pe màmá ẹ̀ pé màmá ẹ̀ má ṣe báyìí. Lọ́ba ní bàbá bá pe àwọn àbúrò ẹ̀ pé ẹ̀jẹ̀ àjọ tí wọ́n làwọn òjò ní ẹ máa jẹ eléyìí o. Ìgbà tí wọ́n máa fi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀gbọ́n náà ti pọ̀ ọlọ́pàá. Iṣẹ́ bá yín sọ̀rọ̀ yìí ọmọbìnrin yìí ò lọ lé mọ́. Allahu Akbar. Àti 15. Ṣé ti rí àwọn àǹfààní tá a ní nínú kápọ́mù wa sí? Bẹ́ẹ̀ni. Ó ṣe pé gbogbo ọmọ yìí máa gbọ́ èdè yìí 100%. Bẹ́ẹ̀ni, àmọ́ yóò gbọ́ díẹ̀ tó ṣàfilè sọ. Tó ṣe pàtàkì, tó ṣe kókó. Tó ṣe kókó ẹ dákun ẹ̀yin ọmọ Oòduà. Ẹ̀yin abínibí ọmọ Oòduà tí ẹ gbọ́ èdè tá à ń sọ lẹ́nu tí ò ṣe pé à ń sọ yípa àbí dápà. Ẹ jẹ́ ká fi àṣà wa ká fi tó àwọn ọmọ wa nítorí wípé ọjọ́ ọ̀la wa ni kẹ́wù tá a bá kú o kí àwọn má lọ run tìlú òyìnbó. Bẹ́ẹ̀ni, ẹ ṣeun ààrẹ Bọ́bagúnwà Almaroof bàbá ní ká dàálẹ̀ ká mọ̀ tù sàbáyé tí ó fi dọ̀la mo mọ̀ pé àní kúrò lórí ètò àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run a gbé yín padà wá sórí ètò tó jẹ́ wípé a ní àkókò tó pé a fi yẹn bàbá réyàn sórí gbọ̀wọ́ ètò yìí a gbé yín padà wá tó jẹ́ wípé àjọ nà yẹ dáadáa àjọ túlẹ̀ báyìí a sì jọba ètò kan ń bọ̀ láìpẹ́ tí ó dá lórí àṣà àti ìṣe Yorùbá gẹ́gẹ́gẹ́gẹ́ ó ní àwọn kankan tí a mọ̀ gbé yẹ̀wò ń bẹ̀ ẹ má jẹ́ ìná sáfẹ́fẹ́ nítorí àwọn tó jẹ́ wípé wọ́n bá ti gbọ́ nǹkan tá a bá ti sọ jáde àwọn ó ṣáájú wa lọ ànífẹ́ ìná sáfẹ́fẹ́ báyìí àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run èmi àti yín à á sọ̀rọ̀ gidi ẹ ṣeun tá a pè yín tẹ́ ẹ dá wa lóhùn lórí ètò lónìí gbogbo nǹkan tí ẹ sọ ó wo Akínyẹmí ara àwọn èèyàn lọ torí mo rí bí àwọn náà ṣe ń rẹ́spọ́ǹdì sí gbogbo nǹkan tí ẹ sọ kó tó wá di pé ẹ lọ ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ iléeṣẹ́ My Sweet FM tí wọ́n fún wa láyè ká gbé yín wá sórí ètò yìí. Ẹ̀yin aláṣẹ iléeṣẹ́ tí ẹ fún olóòtú ní ààyè òkè lọ́wọ́ yín máa rí o. Àmì àṣẹ Èdùmàrè òkè lọ́wọ́ yín máa rí o Ọlọ́run á fún yín ní agbára láti ṣe ìdùbà ẹ̀ lọ. Àmì àṣẹ ẹ sì bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n tì wá lẹ́yìn tí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa oye tí máa ní kí n máa dárúkọ wọ́n pọ̀ nínú wọn ni màmá Abíọ́lá Akínyẹmí wà ní Philadelphia lọ́hùn nínú wọn ni Àtinúkẹ́bùnmi Olúwa yóò ṣe wà nínú wọn ni Tèmilọ́lá Ìràwọ̀ Jésù àwọn wà ń bẹ̀ nínú wọn wọ́n pọ̀ lọ tí wọ́n jẹ́ alátìlẹ́yìn wa. ẹ ṣe gan-an Tèmilọ́lá gbogbo yín a dúpẹ́ lọ́wọ́ yín. inú wọn náà ni màmá Yẹmí Àdìgún tí ń ṣe birthday yìí wà lónìí káàkiri gbogbo wọn pé wọ́n ṣeun tí wọ́n jẹ́ kí àwọn èèyàn kan máa gbọ́ wa àti gbogbo àwọn tí wọ́n gbọ́ wa náà tí wọ́n gbọ́ ẹ̀yìn náà ẹ dúpẹ́ lọ́wọ́ wọn pátápátá ní gbogbo ìlú tí wọ́n wà. ó dáa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin elétò a dẹ̀ tún kí ẹni tó ṣe ọjọ́ ìbílẹ̀ ní náà pé happy birthday o ìgbà ọdún kan ni o. Àmì àṣẹ Èdùmàrè. gbogbo àwọn tí wọ́n ran ilé iṣẹ́ yìí ní ọwọ́ òkè lọ́wọ́ yín máa rí o. Àmì àṣẹ Èdùmàrè. Àmì àṣẹ Èdùmàrè. ní táwọ́ náà ní ṣíṣe ọkọ̀ ọba àdá ọba kò ní ṣá wa lẹ́sẹ̀ o. Àmì àṣẹ Èdùmàrè. àtẹ̀yìn tẹ̀ ń wò mí àti gbogbo àwọn tó láìkì péjì yìí gbogbo àwọn tí wọ́n kí wa àti àwọn tó ń pè wá lórí. àtàwọn tí wọ́n ṣí àyè náà àtàwọn tí wọ́n ṣí àyè sí péjì wọn náà. àti àwọn náà ni àtàwọn tó ń ṣí àpéjì yìí àtàwọn tó ń láìkì wa àtàwọn tó ń kọ́mẹ́ǹtì wa. àtàwọn tó ń wò wá táwọn náà ò tiẹ̀ kọ́mẹ́ǹtì rárá tí wọ́n sọ̀rọ̀. àtàwọn tó kọ́mẹ́ǹtì tó ń wò wá lọ́sí inú wọn tiẹ̀ tó fi àyè àti àsìkò wọn lẹ̀. bẹ́ẹ̀ni. láti kílíkì sórí péjì yìí. bẹ́ẹ̀ni. a dúpẹ́ lọ́wọ́ yín ire lójú owó rí o ire lójú gbogbo wa máa rí o. Àmì àṣẹ Èdùmàrè. ṣẹ̀kẹ̀rẹ̀ ó ń lọ sí òde ìbànújẹ́ owó ni ṣẹ̀kẹ̀rẹ̀ mú wálé o. Àmín. ilé owó ṣẹ̀kẹ̀rẹ̀ owó máa rí nítorí mo gbọ́dọ̀ fi ṣẹ̀kẹ̀rẹ̀ ṣàdúrà nítorí kíní bàbá mi nu bàbá ò gbọ́dọ̀ gbọ́ pé mi fi ṣẹ̀kẹ̀rẹ̀ ṣàdúrà. ẹ̀dẹ̀ bá mi kí bàbá láàfin kú bàbá yèyé. wọ́n ní arẹwà ọmọ wọn arẹwà. ọba ńlá tí ń fi ọba jẹ. arẹwà princess wọ́n ń gbọ́ yín àwọn náà ń kí bàbá láàfin. ojú bẹ́ẹ̀ lọ ọwọ́ gbogbo á máa ròkè o. Àmì àṣẹ Èdùmàrè. mo dúpẹ́ gan o. ẹ ṣeun. mo dúpẹ́ gan ẹ kí gbogbo àwọn èèyàn tí wọ́n ràn wá lọ́wọ́ lórí ètò yìí. ẹ ṣeun. ọlọ́run ní agbára ọlọ́run òkè lọ́wọ́ gbogbo á máa rí ní rí àkóbá nílùú yìí. Àmì àṣẹ Èdùmàrè. ẹ tó máa kóbá wa ò ní súnmọ́ wa. Àmì àṣẹ Èdùmàrè. ẹ tó máa rìnà tí ó fi àkóbá sí wa kò ní bọ́ sí sàkáání. Àmì àṣẹ Èdùmàrè. àwọn náà ò dẹ̀ ní rìn sí sàkáání alákòóbá. Àmì àṣẹ Èdùmàrè. ire lójú owó rí. ẹ ṣeun. ẹ ṣe gan. kó tó ní pẹ́ ẹ lọ bàbá ní àwọn èèyàn tán ní nǹkan méjì mẹ́ta láti bá yín sọ bóò ni wọ́n ṣe lè kàn sí yín.
Orí aago mi ni orí ìjọba fẹ́ kò sí nǹkan torí iṣẹ́ tí mò ń ṣe ẹ ti ní kí n má sọ lórí ibi. Ó yá ẹ pe aago yín. Iṣẹ́ tí mò ń ṣe mọ́tò ni èmi ń tà. Ìpolówó ọjà nìyẹn bàbá, ìpolówó ọjà nìyẹn, àmọ́ mo fún yín láyè kò sí wàhálà. Aago mi ni 2080 mo sọ ọ́ dẹ̀ má pọ̀ nínú aago nàìjíríà mo fẹ́ fún ọ. Aago mi ní Amẹ́ríkà ní 202 ẹ fi sùúrù pé bàbá. Ok, 2 0 2 àrún ẹ̀fà 0 7 àti ẹ̀sán. Ó wá fún àǹfààní àwọn tó bá fẹ́ pè yín láti òkè òkun ó jẹ́ +120 225 56079. Bẹ́ẹ̀ni. Ó dáa. Àròpọ̀ ó kàn náà máa fi síwájú. Ẹ ṣeun. Tá a bá pè yín nígbà míì ẹ dá wa lóhùn bàbá. Bẹ́ẹ̀ni bàbá. Ẹ ṣeun. Ó dáa ẹ bá wa kí gbogbo ilé. Ẹ ṣé gan o. Ó dàbọ̀. Ó dàbọ̀. Ó fún wa lè dìde. Ó fún wa lè dìde. Ó wá lè dìde. Ó fún wa lè dìde. Pé ọmọ má sẹ́yìn ó fún wa lè dìde. So ààrẹ Bọ́bagúnwà Almaroof Yekini àwọn láìṣẹ̀ bá sọ̀rọ̀ tán yẹn tí wọ́n bá wa sọ̀rọ̀. Àwọn ni wọ́n jẹ́ ààrẹ fún gbogbo ọmọ Ọ̀yọ́ Aláàfin ní tilé toko. Ètò náà nìyẹn fún wọn bá ìṣẹ́jú tó kù tá a ní. Kọ́míkọ́mí rí sí wa. Mo tún gbé màmá wòlíì kan wá lórí ètò lónìí. Màmá wa ni wọ́n. Ní kò sí wa. Bó ti kù díẹ̀ kí lẹ́ǹtì parí. Àti pàtàkì inú oṣù tá a wà yìí. Wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ rẹ̀. Wọ́n fẹ́ yànnàná rẹ̀ fún wa. Omi lórí tiwa. Wọ́n fẹ́ sọ ìtumọ̀ oṣù tá a wà yìí. Ṣé àmọ́ tó bá ṣe máa ń sọ ṣẹrẹ èrèlé ẹ̀rẹ́ náà. Igbe bìbí ògúdù. Agẹmọ ògún ọ̀wẹ́wẹ́. Ọ̀wàwà bí ìlú ọ̀pẹ́. Màmá wa náà wà lórí ètò pẹ̀lú wa. Prophetess ni wọ́n. Azan Ọmọbọ́láńlé lorúkọ wọn. Ọlọ́ọ̀bà mi ìdùn á ń gba ọwọ́ wọn láti ṣe iṣẹ́ ìyanu takuntakun. Ẹ ń bá délé ìjọsìn wọn yóò kí Ọlọ́run pé lákàsá lẹ́kọ̀ọ́. Màá gbé wọn wá sórí ètò báyìí. Ìṣẹ́jú 10 péré ni wọ́n fẹ́ fi bá wa sọ̀rọ̀ kí lẹ́ǹtì tó parí. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé àná òun náà ní ìsinmi ọ̀pẹ. Bá a bá parí ìsinmi ọ̀pẹ yìí àwẹ̀ ó parí lẹ́ǹtì. A wá aṣọdún Easter. Àjíǹde Jésù. Ẹ jẹ́ kí n pè wọ́n wọlé sórí ètò lónìí. Màmá ṣàlàáfíà lẹ́wà ṣe wà pẹ̀lú wa. Àlàáfíà ni mo wà ó. Àlàáfíà ni fún yín o. Àlàáfíà Ọlọ́run kó sì máa bá yín gbé pẹ̀lú. Àmín. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá wọlé màmá. Orúkọ mi ni Reverend Mother Bọ́láńlé Muhammad. Azan láti Ìjẹ̀bú-Òru. Láti Ìjẹ̀bú-Òru lẹ ti ń bá wa sọ̀rọ̀. Ní Ògùn State bẹ́ẹ̀ ni. Kí n tiẹ̀ tó sọ pé nǹkan tá a bá wá ẹ kọ́kọ́ bá wa fi àdúrà ran gbogbo àwọn tí ń gbétò ìlọ́wọ́ pátápátá àti iléeṣẹ́ Maisu Tẹ̀fẹ̀. Bàbá orúkọ Jésù. Àmín. Ọlọ́run tó pọ̀ nípa àti agbára Ọlọ́run kó gbàdúrà fún yín. Àmín. A wà nínú oṣù Igbe èyí tí ayé ń pè lóṣù April. Mo wí Igbe oró kò ní wọlé yín. Àmín. Igbe ìbànújẹ́ kò ní wọnú lé yín. Àmín àṣẹ Èdùmàrè. Aṣọ́gun àti ìbànújẹ́ kò fi ayé yín sílẹ̀. Àmín. Gbogbo etí tó ń gbọ́ mi lẹ́yìn ohun tẹ́ ẹ nílò Ọlọ́run kó gbà fún yín. Àmín. Àmín. Ohun tẹ́ ẹ nílò tẹ́ ò fi jẹ́ ènìyàn láyé Ọlọ́run kó gbà fún yín. Àmín. Ọwọ́ Ọlọ́run kó sinmi lé yín o. Àmín. Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Bàbá ẹ káàbọ̀ sórí ètò. Ẹ káàbọ̀. Kí lẹ ní fún wa, kí lẹ fẹ́ bá àwọn èèyàn wa sọ? Ohun
mo mú wálé ní ọ̀pọ̀. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé oṣù tá a wà yìí, oṣù lẹ́ǹtì ni. Oṣù lẹ́ǹtì ni. Oṣù yìí tá a wà sí ní oṣù ìkẹrin. Ohun tí mo mú wálé ní òun ni à ń pè ní oṣù kẹrin. Ní èdè Yorùbá tí à ń pè ní oṣù igbe. Oṣù igbe. À ń gbọ́ yín bàbá. Oṣù igbe yìí, ó jẹ́ àkókò tí Ọlọ́run máa ń gbọ́ àdúrà tó pọ̀. Oṣù igbe yìí, ó jẹ́ kò sí ohun ténìyàn bá béèrè ní ọwọ́ Ọlọ́run tọ́lọ́run kì máa ń ṣe fún un. Bí ẹ̀dá bá lè lo àkókò àti oṣù yìí tó fi béèrè. Wàláhì Ọlọ́run sọ fún mi wípé kò sí ohun ténìyàn béèrè nínú oṣù yìí pé tí a ò ní ṣe fún. Nítorí pé oṣù tí a rántí ìjìyà Jésù ni. Èyí ò ní pé kò sí nǹkan tí ẹ̀dá bá béèrè lọ́wọ́ Ọlọ́run. Ẹni tí ń wówó, ẹni tí ń wọ́mọ, ẹni tí ń wáṣẹ́. Ẹjọ́ kígbe kan Jésù nínú oṣù Ọlọ́run yóò dá lóhùn. Ẹni tó ń wàwé ìgbélú náà. Ẹni fẹ́ gbàwé ìgbélú bó bá ti lè ké pọ̀ Ọlọ́run nínú oṣù tá a wà yìí. Ẹni sọ fún mi pé a máa gbà fún un ni. Bẹ́ẹ̀nìyàn ń béèrè ọmọ ní àkókò ìyàrá àgbà fún un. Ọlọ́run pàápàá jẹ́ kó yé mi pé àwọn kan abilé ọkọ ń dayé wọn láàmú bàbá. Ọlọ́run sọ pé a máa fìdí wọn jókòó sílé ọkọ wọn. Ọlọ́run sọ fún mi pé nínú oṣù tá a wà yìí gan ọ̀pọ̀lọpọ̀ ni à ń fi ọmọ bájà tí wọ́n fẹ́ kábíyẹmọ jèrè ọmọ. Ọdún sọ fún mi pé kábíyẹmọ gbọ́ ní àkókò yìí gbogbo abiyamọ ayé ló máa jèrè ọmọ tí wọn. Ọdún ní kò sí ohun ténìyàn béèrè tóun ò ní ṣe torí ó ní pé béèrè a ó sì fi fún ọ. A ó fi fún ọ. Èmi kan ọkùn èmi ṣetán àti ṣì. Mọ̀mọ́ ẹ bá wa ṣe àdúrà fún gbogbo àwọn abiyamọ tí wọ́n ń gbọ́ yín báyìí kó tó pẹ́ tẹ̀síwájú gbogbo àwọn abiyamọ tí wọ́n ń gbọ́ yín pátápátá. Bí ilẹ̀ kùtùkùtù ọjọ́ bá mọ́ àkùkọ ní kígbe ọjọ́. Ọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́mọ yín sọ láti sísìn yóò gbọ́ sí yín. Àmì àṣẹ Èdùmàrè. Èmi wí gẹ́gẹ́ bí wòlíì mo sọ̀rọ̀ àṣẹjáde abiyamọ yé mo ní kẹ́ ẹ jèrè ọmọ yín. Àmì àṣẹ Èdùmàrè. Ẹ gbọ́ gbogbo ẹ̀yin abiyamọ ayé bó ti lè wù kẹ́ pẹ́ tó láyé ọmọ rere ló máa gbẹ̀yìn. Àmì àṣẹ Èdùmàrè. Èmi sọ láti fi tìyín lọ ojú ọgbọ́n òní mọ́ kásìtọ̀ má gbọ́rẹ̀ tiẹ̀. Ohun rere tá a kọ mẹ́lẹ̀dá ọmọ yín ọ̀run kó gbà fáwọn ọmọ yín. Àmì àṣẹ Èdùmàrè. Táwọn ọmọ yín bá ti gbà fún yín lórúkọ Jésù kẹ́ jẹun ọmọ dáadáa. Àmín. Àìsàn tí ń bá òbí tí kì í lè jẹun ọmọ yín ò ní jẹ títí yín. Àmì àṣẹ Èdùmàrè. Ẹ gbọ́ gbogbo ẹ̀yin ọkùn alàyè tẹ́ ìrú ojú ọmọ náà tẹ́ fẹ́ bímọ. Èmi sọ́bì wòlíì ó yẹ dọ́lọ́mọ láyé. Àmì àṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin àgàn pátápátá mo ní kẹ́ dọ́lọ́mọ. Àmín. Ẹ gbọ́ ẹni bá wá robi ròyìn ìpakíta ìlàkìlà lápàtà ń pa ẹran. Ẹni bá lẹ̀ ní jẹun ọmọ ẹ̀ ní jèrè ọmọ. Èmi sọ́bà ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì kó fún ara rẹ̀ gbéra rẹ̀. Àmì àṣẹ Èdùmàrè. Ẹ jẹun ọmọ títí ayé. Àmì àṣẹ Ìwọ Èdùmàrè. tó fẹ́ gbàgbé ìgbẹ́dùn yẹn ọmọ ló jẹ́ lákàtà àjà ti tiẹ̀. Tí ìyá rẹ bá gbìdòdò tó bí ẹ jáde nínú èmi sọ ó yá ohun tó fẹ́ lóṣù yìí. Oṣù yìí gbé ní ó ti kí gbàdúrà báyìí ó yá gbogbo tó nílò tó fi ṣàyè. Àmì àṣẹ Èdùmàrè. Ọ̀dà wo tún dá ogbà bí ẹ Àmì àṣẹ Èdùmàrè. Ẹ jẹun ọmọ dalẹ́. Àmì àṣẹ Ọkàn Èdùmàrè. yín yóò sì balẹ̀. Ìlú Àmín. tẹ́ wà yẹn kó tura fún yín o. Àmì àṣẹ Gbogbo Èdùmàrè. àbí àwọn ayé ìlú tẹ̀ ń gbé dandan, ilé tẹ̀ ń gbé dandan, iṣẹ́ tẹ̀ ń ṣe, ó bọ́ sí ìtura. Àmì àṣẹ Àìsàn Èdùmàrè. oníkálukú wà, ẹ kéré òkò délé. Àmín. Ilé ológo tó gba bí ọmọdé Ọlọ́run kó mú wa débẹ̀. Àmì àṣẹ Ẹ Èdùmàrè. gbọ́ ayé òde ní kí ìrìn kó má tẹ̀. Bí ayé bá tẹ̀ jáwọ́ òjò gbogbo kójò kó má rọ̀. Èmi wí bí wòlíì òjò owó tuntun ńlá kó tẹ̀lé yín. Àmì àṣẹ Èdùmàrè. Òjò ìgbéga àti àṣeyọrí kó tẹ̀lé àwọn ọmọ. Àmì àṣẹ Mo Èdùmàrè. sọ̀rọ̀ jáde ohun tẹ́ ẹ nílò tẹ́ fi jọ́ ènìyàn Ọlọ́run kò jà lé yín lọ́wọ́. Àmì àṣẹ Èyí tó Èdùmàrè. gbọ́ mi etí yẹn ò ní di. Ojú tó fi máa wò lójú yẹn ò ní fọ́. Àmì àṣẹ Èdùmàrè. Àìsàn ibi ó jáde lára Àmín lórúkọ Jésù. Ẹ fọ̀hún níbi gíga. Àmín. Ẹ jèrè àwọn ọmọ yín o. Àmín. Ó ti rí bẹ́ẹ̀ kò ní yí padà. Àmín. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣeun bàbá. Kó tó di pé mo fi ń lẹ̀ lórí ètò yìí. Àwẹ̀ lẹ́ǹtì yóò tán ní inú ọ̀sẹ̀ tá a wáyé àbí. Bẹ́ẹ̀ni. A sì bọ́ sí a sì ṣe ọdún àjíǹde.
bẹ́ẹ̀ ni a ṣàjíǹde Jésù. nígbà tí àwẹ̀ yìí tó kù díẹ̀ kó parí báyìí kí ni nǹkan tí kò yẹ kí àwọn onígbàgbọ́ ṣe? Ohun kan mo kàn fẹ́ sọ fún gbogbo ènìyàn. Ohun tí ó yẹ kẹ́yìn onígbàgbọ́ ṣe ni ohun tó ti fi sílẹ̀ bó o ti ṣe mọ́ nígbà tó ń gbà lẹ́ǹtì. Kó o tó má gbà lẹ́ǹtì rárá torí àwọn kan wà wọn ò ní gbàgbọ́ nínú lẹ́ǹtì yìí. Ṣùgbọ́n gbogbo tó o ti kó sílẹ̀ tó mọ̀ pé iṣẹ́ ibi ni kí àmá tún wá gbàwẹ̀ tán kó má padà sínú ẹ̀ mọ́. Ohun tó mọ̀ pé kò tó tó bá sọ pé òun mọ̀ pé nǹkan tí mò ń ṣe nǹkan burúkú ni. Ẹlòmíì á wá fi nǹkan burúkú yẹn sílẹ̀ bí ìmùtípara, bí àgbèrè, bí ojú kòkòrò, bí panṣágà, bí àwọn òfin mẹ́wàá tí Olúwa fún wa wípé ká má ṣe. Ẹlòmíràn á pàṣẹ torí pé òun ń gbàwẹ̀ lọ́wọ́. Nígbà tó bá wá gbà tán á tún padà sínú ẹ̀. Bẹ́ẹ̀nìyàn bá jẹ́ Kìrìsìtẹ́nì òdodo, ohun tó. Adétúnjí Rọ́mọkẹ́ Sarah wọ́n ní ẹ ṣe gan gidi wọ́n làwọn ń gbádùn yín. Àtinúkẹ́ Bùnmi Olúwa yóò ṣe wọ́n ní ẹ ṣeun wọ́n ní àwọn ń gbádùn yín wọ́n ń ṣe àmì. Ààrẹ Bọ́ba Gúnwà Almaroof Yekini wọ́n ń ṣe àmì. Ọ̀túnba Olúyinká Waheed Nurudeen láti Ọ̀yọ́ tún jí lọ wọ́n ń ṣe àmì wọ́n làwọn ń gbádùn yín gidi. Bàbá wa Àkànní Ọmọníyì láti ìlú Amẹ́ríkà àwọn náà ń ṣe àmì. Ọládòkun Ọmọlọ́lá Oyèlékè wọ́n ń ṣe àmì wọ́n láwọn ń gbádùn yín gidigidi. Fọlákẹ́mi Ọlọ́runníṣọlá àwọn náà ń ṣe àmì kíkankíkan wọ́n láwọn ń gbádùn yín. Bọ́sẹ̀ Àṣàkẹ́ Adéníyì wọ́n ń ṣe àmì wọ́n ní àwọn ń gbádùn yín pé ẹ ṣeun tí ẹ̀ ń fi àdúrà tẹ̀ fi ń ràn wọ́n lọ́wọ́. Ọ̀pọ̀ tó ń gbóhùn mi tó ń ṣe àmì ó yá ohun tẹ́ ẹ nílò ọ̀run gbà fún yín lẹ́yìn. Àmì àṣẹ Èdùmàrè. Ẹni fẹ́ gbà sẹ́ẹ̀nù yín kó gbà á. Àmì àṣẹ Èdùmàrè. Ẹni fẹ́ iṣẹ́ kékeré èrè ńlá kó gbà á. Àmì àṣẹ Èdùmàrè. Ẹni fẹ́ ká yí ọmọ òun ó dára ó yá ẹ gbà á. Àmì àṣẹ Èdùmàrè. Ohun tẹ́ ẹ nílò ní gbogbo ibikíbi tẹ́ wà tẹ́ ò fi jẹ́ ènìyàn láyé ó yẹ gbà á. Àmì àṣẹ Èdùmàrè. Ẹni fẹ́ iṣẹ́ kékeré èrè ńlá ó yẹ gbà á. Àmì àṣẹ Èdùmàrè. Oṣù yìí gbé láwa yìí ṣẹ́rẹ́rẹ́ èrèlé ẹ̀rẹ̀nà oṣù yìí gbé láwa yìí. Ìwé ohun tẹ́ ẹ bá béèrè fún lọ́wọ́ aláwọ̀ dúdú àti lọ́wọ́ aláwọ̀ funfun dandan ni wọ́n máa mú lé yín lọ́wọ́ lọ́dún yìí. Wọ́n máa mú lé yín lọ́wọ́ lóṣù yìí. Wọ́n máa mú lé yín lọ́wọ́ lọ́sẹ̀ yìí. Lójú èní ìjọba bí mo ti ń sọ̀rọ̀ kí lè ní ìtọ́ṣu. Ohun tẹ́ nílò tẹ́ ò fi jẹ́ ènìyàn Ọlọ́run gbà fún yín. Àmì àṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin tẹ́ ṣàmì sàdúrà kẹ́ ẹ rétí ayọ̀. Àmì àṣẹ Èdùmàrè. Àmì àṣẹ Èdùmàrè. Àmín. Ẹ ṣeun màmá. Bí àwọn èèyàn bá ní nǹkan méjì sí mẹ́ta tán fẹ́ bá yín sọ àti wípé bẹ́ẹ̀ bá ti parí pẹ̀lú wa báyìí mo fẹ́ kẹ́ bá gbàdúrà fún èèyàn bíi 10 àkọ́kọ́ sí 15 èèyàn bíi 15 sí 10 àkọ́kọ́ tó bá kọ́kọ́ pè yín wọlé kẹ́ bá fi àdúrà kẹ́ bá fi ràn wọ́n lọ́wọ́ torí àròjọ mùsùlùkùn ká ní àkókò wà fún wa ni àbá ní ẹmọ́ tí ì lọ ẹni tí ó ń gbówó ẹni tí ń gbọ́ ọmọ ẹni tó ń gbàwé ìgbèlú lóríṣiríṣi ẹ pè màmá nọ́mbà tí wọ́n fi pè yín ẹ bá wa gbé sí atẹ́gùn fún wọn màmá ẹ bá wa pè káwọn èèyàn kí wọ́n lè kọ́lẹ̀. 281 250 24595. ẹ bá pè lẹ́ẹ̀kan sí. 081 250 24595. 081 250 245 081 250 24595. tó ẹ ṣe àwọn èèyàn ti gbọ́ èèyàn 10 àkọ́kọ́ tó bá kọ́kọ́ pè yín sí 15 ẹ bá ń fún wọn ní àdúà lọ́fẹ̀ẹ́. Ọlọ́run ó sì gbọ́ àdúrà àwọn ọkùnrin sí wàhálà bàbá. Ó dà ẹ ṣeun tí ẹ wá fún wa ládùúà lórí ètò àátúmọ̀ pè yín ẹ mọ̀ fún wa ní àdúrà lórí ètò ẹ ṣeun tá a pè yín tẹ́ ẹ dá wa lóhùn. Ájíà àmì àṣẹ Èdùmàrè Ájíà Táwàkálítù Yẹ̀kínì àwọn gan ń ṣe àmì kíkankíkan lórí ètò tí ìṣe kékeré Adémọ́lá Adébáyọ̀ àwọn náà ń kí yín wọ́n ń ṣe àmì. Adékànbí Táyé Ajírọ̀bà olóyè láti ìlú Ghana àwọn gan ń ṣe àmì. Abíọ́dún Adépéjú wọ́n ń ṣe àmì. Ọlágúnjú Olúwa ṣeun fún mi àwọn náà ń kí yín wọ́n ní ká kí yín pé ẹ ṣeun.
Rachel Abọ́lálé àwọn ti bá yín gbé nọ́mbà yín sí ojú ẹ̀rọ wa ń bẹ̀. Ẹ ṣeun bàbá tí a pè ń tẹ̀ jẹ́ wa lórí ètò lónìí. Àmì àṣẹ Èdùmàrè. Àmì àṣẹ Èdùmàrè. Ìlú Amẹ́ríkà, ìlú Qatar, ìlú London, ìlú Ghana, ìlú Nàìjíríà àti gbogbo tí tó ń gbọ́ mi kò ní dojúrú. Àmì àṣẹ Èdùmàrè. Èyí tí mo sọ yìí, àṣẹ tí bàbá tí ọmọ tẹ̀mí mọ́ ti jẹ́ kó rí bẹ́ẹ̀ o. Àmì àṣẹ Èdùmàrè. Ẹ ó gòkè ẹ ò ní jábọ́. Àmín. Ohunkóhun ò ní yí padà mọ́. Àmín. Jésù Kristi Olúwa wa. Àmín lórúkọ Jésù. Ẹ ṣeun màmá. Ẹ má bínú àwọn èèyàn ń pè mí wọlé o, kọ́ ní sùúrù díẹ̀ fún mi, mò ń bọ́ ọmọ lójú sọ̀rọ̀. Ẹ pé màmá lẹ́yìn ètò kò sí wàhálà, ó dáa kẹ́lẹ́ tètè dá wọn lóhùn. Ó dáa mà. Òbúrú mà, ayọ̀lá máa pàdé. Àmì àṣẹ Èdùmàrè, ó dàbọ̀ mà. Màmá tó gbàdúrà fún wa tán àwọn ni prophetess Bọ́láńlé Hasan. Ọlọ́run gba wọn ṣe iṣẹ́ ìyanu. Ẹ pè wọ́n wọlé. Ọlọ́run ọba mi Èdùà àánú ẹ̀ wá. Mo fọ̀rọ̀ mi lọ́lọ́run ọba lọ́wọ́. Ẹ̀yin náà ńkọ́? Mo fọ̀rọ̀ mi lé lọ́wọ́ Èdùmàrè nínú ọdún tá a wà yìí. Ojú àánú rẹ̀ wò mí, nílé ayé mi bá mi ṣe. Aago méje kù bí 20 ìṣẹ́jú. Láwọn ibì kan. Aago 5 kù 20 ìṣẹ́jú níbi táwa wà. Bàbá dákun bá mi ṣe. Ọlọ́run ọba mi Èdùà kó bá wa ṣe. Torí ẹ̀ náà ni mo ṣe ju orin bàbá yìí sí. Mo fọ̀rọ̀ mi lé lọ́wọ́. Èmi náà fọ̀rọ̀ mi lọ́lọ́run ọba lọ́wọ́. Ẹ mọ̀ pé bọ́dún yìí ṣe ń lọ. Ká fọ̀rọ̀ wa lọ́lọ́run ọba lọ́wọ́ ni. Mo fọ̀rọ̀ mi lé lọ́wọ́ Èdùmàrè nínú ọdún tá a wà yìí. Ojú àánú rẹ̀ wò mí. DJ Mobby farabalẹ̀ ńlẹ̀ agbódo lọ. Ó dago 4 kí n tó kò lórí ètò lónìí. Ọ̀sọ́gbọ́n tẹ́ ẹ fẹ́ rí dá sí. Ẹranko tó ń jọba nínú igbó pọ̀. Kálukú jayé ọba ẹ̀ nínú igbó. Àbíṣe Ọlọ́run ò yà yín lẹ́nu ni. Alani Àdé Olúyọ̀mádé ẹ káàbọ̀ sórí ètò. Látàárọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa. Kálukú jayé ọba ẹ̀ nínú igbó. Erin jọba. Kìnìún jọba. Ẹ̀yin náà bẹ bá wo ṣe Ọlọ́run ọba mi Èdùà ẹ rí pé àwa má rí ìdí. Láìsí wàhálà rárá. Ẹ wo bójú ọ̀run ṣe tóbi tó. Àwọn ẹyẹ ń fò wọn sì fara kanra. Erin jọba. Kìnìún jọba. Ẹkùn tó. Ẹ wo bínú gbogbo inú ibú ṣe rí. Láìsí wàhálà. DJ Murphy kò yà yín lẹ́nu ni. Ẹja ń rìn nínú igbó. Wọn ò fara kanra. Ọládòkun Ọmọlọ́lá Oyèlékè. Ẹ ṣé. Ọmọ ìyá méjì wọ́n máa bára wọn ṣọ̀tá. Ẹ wo bínú igbó ṣe tó. Gbogbo ẹranko ló ń bára wọn rìn.
wọn sì farakára. láàrin àwa ènìyàn ọmọ ìyá méjì a máa bára wọn ṣọ̀tá. orin ni chief commander Ebenezer Obey tí wọ́n ń kọ. ó kí sísítà mi Tèmilọ́lá ìràwọ̀ Jésù ọmọ Ṣónẹ́kàn. àwọn ò sí lórí ètò àwọn mo mọ̀ pé àwọn tó mọ̀ ń padà ṣe àìpẹ̀lú wa náà ni. mo kí kábíyèsí HRM Saheed Ibrahim Ọlámilékan orí adé gbogbo ìlú Island pátápátá mo kí yín. ọ̀gá pẹ̀lú ọmọ iṣẹ́. bọ́rọ̀ ilé ayé ṣe rí nìyẹn ọkọ àtìyàwó á bára wọn ṣọ̀tá. ọ̀rẹ́ méjì tímọ́tímọ́ wọ́n máa bá. ẹ jẹ́ fúnra yín sùúrù. àbí kí la mú wáyé gan kí la fẹ́ mú lọ. ó yẹ ká kọ́kọ́ lára erin. àbí ọ̀rọ̀ ìṣítílẹ̀ ń gbọ́ látẹnu bàbá chief commander Ebenezer Obey. orin yín gan ni mo fi ń kí bàbá pé wọ́n kú ọjọ́ bí bàbá pé 75 lórí ilẹ̀ ìpẹ́. mo kí bàbá chief commander Ebenezer Obey wọ́n pé 75 kò yí sì kìí ṣe nǹkan tó rọrùn rárá. ó yẹ ká kọ́kọ́. ẹ̀mí yóò ṣọ̀pọ̀ ọdún láyé bàbá chief commander Ebenezer Obey. bàbá ti kọrin gidi. Misty mo rí ọ ilé ayé ilé asán. ẹ jẹ́ ń sáré ju ìpolówó ọjà yìí sí náà mò ń bọ̀ ṣẹ́jú kan méjì. tí irun bá kún lórí gẹ́rígẹ́rí là ń pè ẹni tó mú yóò ló ń padà lérè tó bá jẹ́ ti kábàlìṣe ìnáwó lọ́nà tó bá òde ìmọ̀ kíwẹ̀jẹ̀wẹ̀ mú lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ ìyẹn event planner kábànídarí ayẹyẹ dẹ́rẹ́ pòṣónú múnú ẹni dùn ìyẹn MC káṣẹ́ẹ̀tù sọ̀rọ̀ olówó ọjà lórí ẹ̀rọ agbágbé kárí ayé international broadcasting kágbé olórin àti òṣèré lárugẹ fún ìpolówó kárí ayé music and films promoter ó yá ọmọlójú production international limited ní ẹjẹ́ á lọ OPIL kò sí màgòmágó lọ́wọ́ tiwọn ẹ̀yin náà darapọ̀ mọ́ wọn lónìí ó dájú pé ẹ ò ní kábàámọ̀ láíláí fábàdà ẹ kàn sí wa lórí Facebook YouTube Instagram ọmọlójú olódùmarè tàbí kí ẹ pè international number wa +4474072192 tó bá dẹ̀ jẹ́ ní Nàìjíríà nọ́mbà wa nìyí 08069131555 ọmọlójú production international limited OPIL ilé-iṣẹ́ tó fini lọ́kàn balẹ̀. ètò yẹn tún ti dé ilé lóko kájọ gbọ́ takọtabo bó ti yá ọmọdé pẹ̀lú àgbà ọ̀rọ̀ sì ti máa tún lè yí o kájọ gbọ́ pẹ̀lú ọmọ lójú Olódùmarè kájọ gbọ́ ọ̀rọ̀ ìṣítí kájọ gbọ́ ètò àsìkò tó ń gbọ́ ní lọ́gán rí kájọ gbọ́ lórí My Sweet FM 97.5 kájọ gbọ́. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìṣítí dé kọbítíkọbìtì kọ́kọ́ ètò kan tó ń kọ́ni lọ́gbọ́n tọ́ni sọ́nà dánilẹ́kọ̀ọ́ tó ń dáni lárayá pẹ̀lú àṣà ọgbọ́n ìmọ̀ àti òye tó ga jù ètò alára àgbàyídá tó ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ní gbogbo ìgbà ọ̀rọ̀ ìṣítí pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín asọ̀rọ̀gbayì. Ajé ní aago 2 ọ̀sán fún gbogbo olùgbé United Kingdom, aago 3 ọ̀sán fún gbogbo àwọn olùgbé Nàìjíríà lórí ìkànnì yín My Sweet FM 97.5 ọgbọ́n àti ìmọ̀ sodo sínú rẹ̀ láti tọ́ wa sọ́nà àti fúnni ní ìmọ̀ràn àti láti gbé àṣà wa lárugẹ síwájú sí i. Ẹ lè gba application My Sweet FM sórí Android àti Apple phone sí yín tàbí kí ẹ darapọ̀ mọ́ wa bí a ṣe ń ṣètò lọ́wọ́ lórí Facebook, YouTube àti Instagram tàbí kí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +447440721923 tẹ̀ sójú ẹ̀.
Fílẹ̀. Má yí kúrò. Ọmọ lójú Olódùmarè máa bá ètò ìṣó nílẹ̀. Ọ̀rọ̀ ìṣítí. Join the Nollywood diva Mistura Asuramu, aka Fali Olori, live on Facebook and Instagram on the radio program titled Connect with Misty on 11th Media Radio USA and My Sweet FM UK. Every Friday, 1 p.m. Texas, 2 p.m. New York, Boston, Maryland, and so on, 7 p.m. in UK and 8 p.m. in Nigeria. Follow the link www.mixlr.com/11th media or download www.mysweetfm. To participate, please call +1 469 300 7129. We are also into filming, technical equipment, projector for rents, video coverage, photography, sports management, magazine productions, and event packaging in general. We can give you shout-outs on special occasions, including birthdays, weddings, anniversaries, graduation, and so on. For updates, subscribe on our YouTube page, 11th Media TV. Follow us on Instagram at Mistura Asuramu, on Facebook at Misty Misty, on Instagram at 11th Media Global Concept. For sponsorship and advert, please contact us on +1 469 300 7129. At 11th Media Global Concept, it's entertainment at its best. You can feel it. tó bó ṣe ń lọ náà lẹ ti ń gbọ́ yẹn náà ẹ mọ́ gbàgbé kẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò yẹn náà ẹ ṣàdámọ̀. I know the dengue. I know my baby give me biscuit, I want sugar. The things you do me, bọ́jọ́ bàrọ̀ kò ṣe wí. Bọ́rùn bàrọ̀ kò ṣe sọ. Mélòó la fẹ́ wí. Mélòó la fẹ́ sọ. Àní mélòó la fẹ́ wí. Mélòó la fẹ́ sọ. Èyí fún jòwó, èyí mẹ́nukú. Akọ́bẹ́kọ rẹ̀ mi àkànkẹ́ ìdílé yẹn gbà mí. Nígbà kò sówó, nígbà kò sọ́lá, nígbà kò sọ̀rọ̀ táyé romi pin you stood by me. I know I made some mistakes, but I don't regret. Now I no go forget the cherish waiting I get. The very first day we met, I told you wọ́n ní kí n gbélé ìfàyín ìpàdé mi náà ẹ̀yin tèmi ẹ ṣàwọn bá a ṣe máa ń ṣe. Àwọn tèmi yapa lórí ìlàwọ̀ láàyè. A ní máa ṣàmúkáìlà. Bọ́jọ́ bàrọ̀ kò ṣe wí. Bọ́rùn bàrọ̀. Misty Ibo ló ṣe ń lọ. Mélòó la fẹ́ wí. Mélòó la fẹ́ sọ. Àní mélòó la fẹ́ wí. Ẹgbọ́n mélòó la fẹ́ sọ. Ọmọ lójú Olódùmarè ló ń bọ̀. Bọ̀mí jọ fọ̀fọ̀ tó ṣẹlòmíràn àbíwọ̀ nìkan nígbà tí mo wọ̀ sí. Àbíwò ni. Tí mo sọ ti takunlé. Díje mọ̀ fìṣó rántí. Tí mo ń fẹsẹ̀ ṣàlàbúlé. Ṣèbí wà lórí mi, ẹ̀ṣọ́ mi lọ. Kò yí sì láti jọmọ. Ó gba àwọn bọ́ọ̀sì pátá mo kí yín. Abíọ́dún Adépéjú. Àtijọ́ ọmọkùnrin ilé ayé kò rọrùn. My baby give me biscuit, I want sugar. The things you do me, bọ́jọ́ bàrọ̀ kò ṣe wí. Bọ́rùn bàrọ̀ kò ṣe sọ. Mélòó la fẹ́ wí. Mélòó la fẹ́ sọ. Yes o. Àní mélòó la fẹ́ wí. Mélòó la fẹ́ sọ. Ẹnìkan wà tó jẹ́ tó fẹ́ràn òrì bí nǹkan mi. Àgbàdo parada ó dẹ́kọ̀, àgbàdo parada ó dòlówó, màmí bí parada ó di bọ́s, ìwọ nìkan ṣoṣo, àfiwọ́ nìkan ṣoṣo, ìwọ nìkan ṣoṣo, ẹ̀wọ̀n dengue. I know the post, my baby give me biscuit, I want sugar.
sugar, the things you do. Mo mọ̀ọ́mọ̀ ń tẹ̀ sí yín lára. Bárọ̀ kò ṣe é wí. Ẹ fìlẹ̀. Bọ́rùn bá. Ó má sì dọ́ moment rárá. Bárọ̀ kò ṣe é sí. Ìṣẹ́jú márùn-ún tó kù. Mélòó mélòó. Màá fún yín gbẹ. Mélòó la fẹ́. Láì. Mélòó. Màá fún yín tán. Mélòó mélòó la fẹ́. Àní mélòó mélòó. Mélòó mélòó la fẹ́ wí. Mélòó mélòó. Mélòó mélòó la fẹ́ sọ. Ọ̀rọ̀ ìṣítí lẹ̀tọ̀. Ẹ rí bó ṣe lọ. Kò yẹ kó ti tàn bó ṣe tàn yẹn. Èmi gan láìkí ẹ̀ kì í ṣe tọrọ tèrè. Ẹ̀yẹ́ tó jọ lè fún náà kó tó di tó mo dágbére lórí ètò yìí náà. Mò ń bọ̀. Ipò kípò tẹ́dà bá wà láyé, Ọlọ́run ló máa ṣẹ, tolúwa làṣẹ. I don't get a lot, God do it. And I don't pay my rent, God do it. There be one for my hand, but God do it. Nígbà téèyàn bá jẹ owó ńlá kan. Keep my joy, but God do it. I say anything them do, now God do it. Owó tó tówó. Now God do it, no, now God do it, no. Ẹni 5 million. No, now God do it. Ìyẹn ò kì í ṣowó. No, now God do it. Olúwaṣọ Adéọlá ẹ ṣé. I don't change my name to God. À ń sọ̀rọ̀ bíi 50 million naira. No more, I don't buy more to God do it. They say my market no go sell, but God do it. Àwọn ọmọdé yìí ti lọ bí nǹkan mi. They are no go blue, but God do it. Them my brother. Let them try their luck, my God go it. Náà bá mi ìlú àkókò nǹkan wà náà. No, my Lord go it. Adékúnlé Gold. Kóredé Bello. God do it. Ọlámídé. No, now God do it. No, now God do it, no. Pọ̀ lọ bẹ́ẹ̀ lóríṣiríṣi. Exam, now God do it. And Ìgbà wo làwọn ọmọdé bẹ̀rẹ̀ sí ń kọrin náà? God do it. Àmọ́ Ọlọ́run ti bùkún wọn. Today last song, now God do it. Robbers, they rob, they no see. Wá di bá àwọn olórin. They no see. Àwọn tó ṣáájú wájú gan. Bello fire, God. Àwọn tó tún bọ̀ lẹ́yìn. No, now God do it. Àwọn afọlá àwọn ń tọrọ. God do it, anything they do, now God do it. Anyway, ṣá God win. No, now God do it, no. Evangelist Ayọ̀dèjì kékeré Jésù. Now God do it. And he don't Ó kí yín kí yín. fine, but God do it. See, we go pop champagne today, God do it. Àbí bò ni? And we go there dance, cause God do it. Oh, anything you win, now God do it. If you win election, my brother, God do it. Like if you win the contract, my brother, God do it. And if you check the countdown, my brother, God do it. And if your market, now God Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a lo wákàtí méjì lórí ètò. no, now God do it now. Ètò tó yẹ kó jẹ́ 1 hour 30 minutes. No, now God do it. No, now God do it. No, now God do it now. Why you no go dance, now God? Àmọ́ torí ẹ̀yin olólùfẹ́ wa náà. God do it. Ìfẹ́ wa lẹ́yìn tẹ́ fi darapọ̀ mọ́ wa lórí ètò. Anything they do, now God do it. Yóò sẹ́yìn kò sáwà. No, now God do it now. God do it. Ìgbádùn tiyín òun làwa fi ń ṣiṣẹ́ ṣe nílé iṣẹ́ My Sweet FM. Welcome back. Mo fẹ́ máa sign out náà kí n mọ́ lọ bí àṣà àwọn ilé ìbò. Ẹ mọ̀ àsìkò ti tó DJ Murphy ti ṣẹ́wọ́ sí mi ilé agbára lọ́hùn. Ẹ jẹ́ n forin yín náà kí n fi máa lọ kí n mọ́ dágbé lórí ètò. Goodness and mercy shall follow me all of the days of my life, and I will dwell Ìṣẹ́jú mẹ́ta ló kù fún mi lórí ètò. forever and ever. Amen. Aláì máa lò tó máa pé. Goodness and mercy shall follow me all of the days of my life, Eré àti àánú in the house of Lord ó mọ̀ tẹ̀lé yín. forever and ever. Àti èmi náà Amen. àti lórí kíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Yóò tẹ̀lé mi ní ọjọ́ wa. Ẹ̀yin tẹ́ wò wá tẹ́ kọ́mẹ̀ǹtì. Ìbùkún ni fún yín. Ilé Olúwa. Ẹ̀yin tẹ́ ṣáà ìbùkún ni fún yín. Àyà mi, ire àti àánú. Ìyàwó DJ Murphy ń bẹjú lábẹ́ aṣọ kan. Ní ọjọ́ ayé mi gbogbo dá mi lójú. Èmi máa gbé ilé Olúwa Kò ní bàjẹ́ fún yín. títí láéláé. Gbogbo ẹ̀yin tẹ́ bá wa wètò lónìí.
Goodness and mercy shall. Mo fà yín sí abẹ́ ààbò Olódùmarè. All of the days of my life. Ìṣọ́ rẹ̀ kó máa bá yín lọ àti tèmi náà. Títí ọjọ́ mẹ́jọ tá a tún pàdé lórí ètò. Forever and ever. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí ẹ bá wa wo oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe. Ẹ̀yin tẹ́ bá wa jẹ́ náà. Ní ọjọ́ a. Ẹ ṣeun. Gbogbo. Ẹ̀yin tẹ́ fowó ra dátà. Ẹ ṣé. Wa. Àwọn ọlọ́wọ́ bọ́tìnì wa gbogbo yín pátá la kí. Àyàmí. Ire àti àánú ni ó tẹ̀lé mi. Láti yàrá agbára lọ́wọ́ àmójú ẹ̀rọ wa. Ayé mi. DJ mo fi ẹ ṣe àdúpẹ́. Èmi ò máa gbé ilé Olúwa. A tún pàdé lọ́jọ́ mẹ́jọ. Lórúkọ Olúwa. Lọ́la láhùláwọ̀ láàpùwátá. Ilá bìlá ilé ìlàsì. Ọmọlójú Olódùmarè yín rèé. Tí ń fi ọ̀rọ̀ tó fi ṣe ìkìlọ̀ ọmọ aráyé. A pàdé lọ́jọ́ mẹ́jọ. Ó dàbọ̀. Mo máa ti ríre gbà ó nílé ayé tí mo wá. Mo máa ti ríre gbà ó ara ẹ̀ wá bá mi jó. Ire má ṣan yẹn o, mo ló ti tó mi lọ́wọ́. Ire físà yẹn o, mo ló ti tẹ̀ mí lọ́wọ́. Ire ọmọ tuntun o, bàbá ti fi pọ́n mi lé. Nílé ayé mi ò fojú sunkún mọ́. Nílé ayé mi ò fojú sunkún mọ́. Ẹkún òṣè ti kúrò lọ́rọ̀ mi, mo ríre gbà o. Àní mo ti rí o. Mo ríre gbà. Mo ní mo ti rí o. Mo ríre gbà. Nílé ayé mi ò